Adama, Ali Lori. 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 Emọ̀gbẹ́ Olúwa lọ́wọ́ ọlọ́lá. Mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Wọ́n dàbí mo bá bẹ̀rẹ̀ wọ́n mọ̀. Bí o ṣe wọ́n Ádámà, sani kí wọ́n jẹ́. Wọ́n ṣe fún mi lọ́mọ gbàgbé lórí mú mi. Ádámà, Ali Lori. Ádámà, Ali Lori. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n wù ẹ́ ó pé tọ́jú, ta ló fẹ́ bí? Ọmọ bí Ádámà ló wù mí bí. Ọmọ tó bá gbogbo sí lámú mi ga ní. Ádámà, Ali Lori. Ádámà, Ali Lori. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni máa sọ wí, wọ́n wí fáráyé. Wọ́n sì kà wọ́n síra ẹ̀ tó lè ti ṣe. Tòun lọ bá ló láwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́ẹ̀ lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà, Ali Lori. Ádámà, Ali Lori. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn, ẹ̀wù sọ̀rọ̀ kẹ́. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wò. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wò. Wọ́n sì jẹ́ bọ̀ tó níwọ̀n kálẹ̀ rí kẹ́. Ṣèbí ṣẹ́wó Ádámà lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mí máa fọ̀làjú bọ̀ kẹ́wò. Ádámà, Ali Lori. Ádámà, Ali. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الكريم سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى آل بيته الطاهرين الطيبين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، فأقول لكم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدوكو لدى الله، أتندوكو لدى الله لكسي أسي ترى أسي كارا وكوايكي. الحمد لله رب العالمين. أترابني أترى ìkẹ́gẹ́ fún ọ̀gá wa, aṣáájú wa, ẹni Ọlọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé, ẹni tí ó já sí pé ní gbogbo ayé ló mọ̀,
gẹ́gẹ́ bí ọmọ Abdullah sẹ́ni méjì táwọn wí kọjá ní Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì, àwọn aráalé Ànábì tí wọ́n jẹ́ èèyàn mímọ́ tọ́lọ́run fúnra rẹ̀ fọ̀ wọ́n mọ́, Ọlọ́run bá dákun kó bá wa pa wọ́n pọ̀ kẹ́. Gbogbo wa tara bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé orí pa wọn tí lànà náà tọ́lọ́run ò fi jẹ́ ó parẹ́, tó lò wọ́n ní sábàbí táwa náà fi wá ń ṣoríire látara ojú ọ̀nà náà. Ìkẹ́gẹ̀rẹ́ Ọlọ́run bá wa ṣe fún wọn. Tó fi bẹ̀rẹ̀ lórí Maulana Fadilatu Sheikh Adam Abdullahi lórí Sheikhuna Kamaluddin Al-Adabi Tajul Adab Yusuf Al-Abuaji Sheikhul Muzammil Tajul Mu'minin. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Maulana Fadilatu Sheikh Mustapha Zaglul Sanusi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bákan náà Maulana Fadilatu Sheikh Mohsin Edu wa Sheikh Abdulatif Yamuni wa Sheikhuna Jirjisu Akodo. Allahumma arhamhum jami'a birahmatika ya arhamar rahimin. Bákan náà gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ̀rẹ́ kó bá wa ṣe fún wọn. Gbogbo àwọn tí wọ́n wà láwọn ayé wọn, Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Látòrí Maulana Fadilatu Sheikh Habibillahi Adam Abdullahi Ilori, Ọlọ́run dákun jẹ́ á rí bàbá náà pẹ́ pẹ̀lú àlàáfíà àti ìdẹ̀ra. Kárí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ láàyè, àwọn àgbàlagbà tí wọ́n lo ayé wọn pẹ̀lú dáadáa, tí wọ́n tán sórí dáadáa, tọ́lọ́run wá fi ẹ̀san wọn tó fi hàn fáyé pé èmi Ọlọ́run mo gbaṣẹ́ wọn. Àpadà sí ibú, àpadà sí ìgbà, Ọlọ́run dákun má jẹ́ ó báyé kó wá wọn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwa tara bẹ́ẹ̀ àkí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Lákọ̀ọ́kọ́ ká tó wọnú ẹ̀kọ́ wa yìí náà ni pé mo kọ́kọ́ tọrọ gáfárà lọ́dọ̀ kó wa látara wípé kò sí nǹkan méjì tí ó mú mi pẹ́ díẹ̀ bí kìí ṣe pé gbogbo ẹni tí ń bá ń lo ara yóò máa rẹ ara. Ọlọ́run ní kó rẹ ara díẹ̀. Àmọ́ fúláyà yìí ó ti wà ń ta láti bí ọjọ́ mẹ́ta. Kódà tó mú mi náà ni pé kí n ṣe sùúrù díẹ̀ bóyá Ọlọ́run ó kádàrá kí n lè mánéjì ara náà. Ẹ rí i pé ó hàn nínú ohun náà yìí pé ó rẹ ara náà. Kọ́lọ́run dákun kó má fa ara ẹ̀ ṣe kó wá wa, kó sì má dá wa jókòó, kó ṣíjú àánú wa, kó wọlá pé tọ́lọ́run náà ni à ń ṣe. A sì láníyàn míì kọjá tọ́lọ́run. Kọ́lọ́run kó wá gbà ní ìbádà lọ́wọ́ wa, kó sì san wá lẹ́san rẹ̀. Láì ní fa ọ̀rọ̀ gùn, nítorí gẹ́gẹ́ bí ara náà ti rí, mo ní kí n mánéjì ẹ̀ náà ni. Kọ́lọ́run mọ́ wàá nù wá ńlá rẹ̀. Òun náà ni kí ni yàtọ̀ tá a lè sọ pé al-farqu bayna kalimati Allah wa Ọlọ́run. Torí pé kẹ́límà Ọlọ́run èdè Yorùbá ni tí ń jẹ́dẹ̀ àbínibí tiwa. Kalimatu Allah èdè Lárúbáwá ni tí ń jẹ́dẹ̀ àjòjì sáwà, gẹ́gẹ́ bọ́lọ́run ti gbé ayé kalẹ̀. Ṣé wá rí Ọlọ́run ọba ní ọlá rẹ̀ pọ̀, agbára rẹ̀ pọ̀. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún wa lédè, ó sì fún kó wa lédè. Èdè kan ò sì gbọ́dọ̀ pa èdè kan rẹ́. Àìmọ̀ kan tó tóbi ni kí èèyàn fẹ́ dárúkọ, ó ń ṣẹlẹ̀ sáwa náà o, kò sẹ́ni tí kìí jìndò síbẹ̀ o. Àwọn kinní kan ń bẹ, wọn a máa pè wọ́n ní common error. Ìta ń pè ní common error, ìdí ẹ pé ọ̀pọ̀ ayé ló fẹ́ jìn síbẹ̀. Lápèjúwe nínú òyìnbó náà a máa wà bẹ́ẹ̀. Ó rí pé nìkan náà tó kàwé dáadáa, ó kàn gbọ́ tí ó sọ pé I want to barb my hair or I want to barb my head. Yóò gbàgbé wípé báàbù nì kìí ṣèdè, kò sédè òyìnbó kan tí ń jẹ́ báàbù. Bábà nì èdè Látìnì ni tóyìnbó ń yà á lò fún ẹni tí máa gẹrí. Èyí tó sì lálàáfíà ni kó sọ yí pé I want to cut my hair, tàbí kó sọ pé I want to have my hair cut. Àmọ́ lọ́dọ̀ gbogbo wa, I want to barb my head.
or I want to barb my hair tí ò sí lálàáfíà. Kódà ẹ máa rí pé lọ́dọ̀ àwọn tí wọ́n jọ mọ̀wé pàápàá a máa rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn nítorí pé common error ni error tó common ní láwùjọ. Bẹ́ẹ̀ náà ni ká máa sọ pé Ọlọ́run Allah error tó lágbára ni. Tá a bá tún fojú mi wò a lè sọ pé àìmọ̀kan tó tóbi ni. Wallahi wallahi summa wallahi. Torí pé tá a bá wò yóò máa dàbí pé Ọlọ́run yẹn òòṣà ní ń jẹ́ bẹ́ẹ̀. Ṣẹ̀pẹ́ lápèjúwe tá a bá sọ pé la ilaha illallah kò sí àwọn ń tá a lè máa sìn illallah yàtọ̀ sọ́lọ́run. Torí pé àwọn táwọn ẹni yẹn náà ń pè ní ìlẹ́ àwọn òòṣà wọn ń lo ìláhù fún wọn. Wọ́n á sì máa lo ìláhù fún Ọlọ́run. Allahu Ọlọ́run nìkan ni wọ́n máa lò fún. Tọ́lọ́run bá wá ní la ilaha kò sí kíní kan táwọn èèyàn gbé kalẹ̀ tí ìjọsìn tọ́ sí illallah yàtọ̀ sọ́lọ́run. Ta lọ́lọ́run yẹn? Khaliqus samawati wal ardi ẹni ó dá sánmà àti lẹ́lẹ̀. Khaliqil arwah ẹni ó dá àwọn ẹ̀mí. Khaliqil mauti wal hayat ẹni ó dá kú àti ayé. Khaliqis samawati wal ardi ẹni ó dá sánmà àti lẹ́lẹ̀. Òun là ń pè ní Allah. Tọ́lọ̀ ń bá wa lọ tí ń bá ń bọ̀ yóò wá ní wa ilahukum ilahun wahid. Ọlọ́run ọba yín o Ọlọ́run ẹyọ kan ni o. Tí bá wá ní la ilaha kò tún sí Ọlọ́run kankan illallah yàtọ̀ sọ Ọlọ́run ganṣo yẹn náà. Òun náà ní ń jẹ́ ilahu, òun náà ní ń jẹ́ Allah. Àìgbà máa sọ pé ilahu náà olúwa wa, Allah àdẹ́dà wa, Rabbuna ọba wa. Nínú èdè kó wá náà lọ́lọ́run bá ti dá gbogbo nǹkan wọ̀nyí. Kí ẹ wá ní Ọlọ́run Allah dáhùn kí ni túmọ̀ tọlọ́run yẹn? Àwọn kan ní pé kì í tiẹ̀ ṣe pé túmọ̀. Tí kó wá ń pe Ọlọ́run nínú èdè kankan ló yàtọ̀ torí pé Ọlọ́run ló fún wọn lédè yẹn. Bó bá wá ń fẹ́ máa sọ pé èèyàn gbọ́dọ̀ máa ní Ọlọ́run Allah ni ó wí, ó ti pa àmì kan rẹ́ nínú àwọn àmì Ọlọ́run. In tó fi mọ̀ lélẹ́yìn jájọ lọ sínú Al-Qur'an. Tó bá bá mi lọ sínú Suratul Rum Quran 30 aya 22 wá lọ gbọ́n tọ́lọ́run ọba mi tó ní ìmọ̀ tí máa parí sọ́dọ̀ rẹ̀ wá lọ gbọ́n tó sọ. Ọlọ́run ọba mi sọ yín pé a'udhu billahi minash shaitanir rajim. Ó ní wa min ayatihi khaliqus samawati wal ardi wa ikhtilafu alsinatikum wa alwanikum. Inna fi dhalika laayatin lil alamin. Ọlọ́run ní wa min ayatihi nínú àwọn àmì Ọlọ́run. Máa gbọ́ bó ti sọ. Wa min ayatihi nínú àwọn àmì Ọlọ́run. Khaliqus samawati wal ardi náà ni dídá sánmà àti lẹ́lẹ̀ tọ́lọ́run bá dá wọn. Ìyẹn túmọ̀ sí pé nínú àmì Ọlọ́run tá a máa wò tí ó máa jẹ́ nǹkan àríṣèmọ̀ náà ni pé Ọlọ́run dá sánmà ó ṣẹ̀dá lẹ́lẹ̀ fún wa. Àmì Ọlọ́run ni. Ọlọ́run wá ní wa ikhtilafu alsinatikum nínú àmì Ọlọ́run náà ni ikhtilafu alsinatikum yíya apá èdè yín tédè yín ò jọra. Ọlọ́run ló gbé kalẹ̀ pé kẹ́ ẹ máa sọ èdè ọ̀tọ̀ọ̀tọ̀. Kẹ́ ẹ máa sọ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni bitoriki ilhamin ó fún kó wá ó fi mọ̀ wọ́n ó gbé sínú làákàyè wọn ó fi mọ̀ wọ́n látọ̀dọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bó ti fi mọ̀ Adam pé èdè báyìí lẹ́ẹ̀ máa sọ nílùú báyìí, èdè báyìí lẹ́ẹ̀ máa sọ nù ọ̀ràn báyìí, èdè báyìí lẹ́ẹ̀ máa sọ mi báyìí. Ọlọ́run fún rẹ̀ ló dá kalẹ̀. Ó rí pé àyà Kùránì ni pé wa min ayatihi nínú àwọn àmì rẹ̀ náà ni khaliqus samawati wal ardi dídá sánmà àti lẹ́lẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ní sánmà yẹn àmì kan nínú àwọn àmì Ọlọ́run ni, ilẹ̀ ni àmì kan nínú àwọn àmì Ọlọ́run ni. Wa ikhtilafu alsinatikum wa alwanikum yíyàtọ̀ tédè ẹnu yóò máa yàtọ̀ síra àmì ni. Tó bá ti wá ń sọ pé Ọlọ́run Allah ó ti tako àmì kan
nínú àmì Ọlọ́run torí pé òun fẹ́ máa sọ èdè kan di èdè tí ò nítumọ̀. Ọlọ́run jọ Ọlọ́run. Béèyàn bá ń sọ Lárúbáwá bó bá dárúkọ Ọlọ́run ó sọ pé Allah, bó bá sọ Yorùbá ó sọ pé Ọlọ́run, ó ní sọ pé Ọlọ́run Allah. Bàbá wa Mudirul Markaz, Ọlọ́run bá wa ṣàlékún bàbá náà lẹ́mìí gígùn àtàláfíà. Ọ̀nà bàbá náà jìn wallahi. Bàbá yẹn sọ ọ̀rọ̀ yẹn pé èwo lọ́lọ́run Allah, làwọn kan bá tún bọ́ta. Fídíò yẹn ti pẹ́ o, làwọn aláìlẹ́kọ̀ọ́, àwọn òpònú, àwọn tí ò lóye, tí máa sọnù lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ wọn, náà bá sáré tún lọ jáde, náà bá lọ ń gé fídíò bàbá yẹn láti máa fi sọ̀rọ̀ sí bàbá bí ìgbà tó já sí pé ní bàbá ò mẹ́ni tí wọ́n ń wí, bàbá sì mẹ́ni tí wọ́n ń wí. Bọ̀ àmì Ọlọ́run tí ń bẹ lára Maulana Fadilatu Sheikh Habibillahi Adam Abdullahi lóyìn ní wípé bàbá máa ju ọ̀rọ̀ kalẹ̀ kíkó wá ó lọ sáré mímọ̀ ni. Wọ́n mú wá ní jumud, wọ́n di bọ́rọ̀ gidi, wọ́n à ní ṣe tafsilu ẹ̀. Torí wo tí wọ́n bá wá takò wọn ó padà wá dalábùkù. Níjọ́ tó bá lọ jìnà ọ̀nà wọn ti jìn torí pé onímímọ̀ ni wọ́n ti kú lóní kéwú tí ń kàn sọ èdè pé akẹ́kọ̀ọ́ kínní kan nù tíra, ọ̀rọ̀ wọn ti kú lọ́rọ̀ pé àwọn àfáà kan sọ pé ó ti di pé mùdírù gan ti wá di ọtọ́rítì nínú Islam àti nínú mímọ̀ gẹ́gẹ́ bí bàbá wọn ti rí Maulana Sheikh Adam rahimahullahu ta'ala. Kọ́lọ́n sì bá wá kẹ́ àwọn tí wọ́n bí wọn. Wo àyà yìí kó gbé dání. Ọlọ́ni wa min ayatihi, nínú àwọn àmì Ọlọ́run, khaliqu samawati wal ardi, náà ni dídá tó dá sánmà àti ilẹ̀, wa ikhtilafu alsinatikum, ṣíṣe èdè yín lọ́tọ̀ọ̀tọ̀ àmì ni, wa alwanikum, ṣíṣe kọ́lọ̀ yín, àwòrán ara yín lọ́tọ̀ọ̀tọ̀ tó ní káwọn kan máa jẹ́ funfun, káwọn kan máa jẹ́ dúdú, káwọn kan máa jẹ́ pupa, káwọn kan máa jẹ́ kò dúdú kò pupa. Àmì ni látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run wá ní inna fi dhalik, sórí nínú eléyìí tá a mú wáyé, tá a dá sánmọ̀, tá a dá lẹ́lẹ̀, táwọn nǹkan mèremère ń bẹ, tá a wá fún yín lédè ọ̀tọ̀ọ̀tọ̀, tá a fún yín láwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, la ayatin, àwọn àmì ni wọ́n, lil alamina, fún gbogbo àgbáńlá ayé, tàbí kó o sọ pé lil alimina, fáwọn tí wọ́n jó ní mímọ̀. Torí pé níbòmí tọ́lọ́run bá sọ̀rọ̀ ó ní la ayatin li qawmin ya'lamun, àwọn àmì làwọn wọ̀nyẹn fáwọn tí wọ́n bá dá nǹkan mọ̀. La ayatin li qawmin ya'qilun, àmì ni fáwọn tí wọ́n bá ronú jinlẹ̀, tí wọ́n ní làákàyè torí wọ́n bá pé. Níbòmí yóò ní la ayatin li qawmin yatafakkarun, yóò la àwọn àríṣe ìmọ̀ làwọn eléyìí fáwọn tí wọ́n bá jó nírònú. Ìyẹn fi hàn yí pé fífún kó wá lédè àmì ni látọ̀dọ̀ Ọlọ́run. Ó rí pé gbogbo àwọn tédè wọn ò parẹ́ ni wọ́n lu ayé já. Gbogbo àwọn tí wọ́n ka èdè wọn kún láyé ni wọ́n rọ́nà lọ. Gbogbo àwọn tédè wọn sọnù nìyà ń jẹ́nu ayé lónìí. Lọ́ọ̀dọ̀ àwọn Ṣáínà lápẹẹrẹ, ó rí pé lílo èdè wọn tọ́lọ́run fún wọn, wọ́n dá àmì Ọlọ́run mọ̀ lára èdè yẹn pé wọn kí Kùránì o, wọn àmọ́ Ìsìláàmù o, àmọ́ wọ́n recognize ibi Ọlọ́run fi wọ́n sí wọn kó mẹ́. Èdè yẹn gbé wọn. Lónìí tá a bá ń sọ̀rọ̀ ẹni tó fẹ́ẹ́ lọ́lá jù láyé, Ṣáínà ni. Látara èdè wọn, wọ́n fi kẹ́kọ̀ọ́, wọ́n fi kà, wọ́n fi rí, wọ́n fi sọ, wọ́n fi wò. Gbogbo ẹni tó pẹ́ lálágbára láyé wọ́n ń bọ̀ lẹ́yìn Ṣáínà lónìí ni. Lọ Rọ́ṣíà, in ti ń gbé wọn lénìí náà làmì Ọlọ́run tọ́lọ́run sọ pé min ayatihi khaliqu samawati wal ardi waqtilafu alsinatikum, náà ni wọ́n fi ń jẹ́ èèyàn gidi láwùjọ. Bẹ́ẹ̀ náà lọ́ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí irú àwọn South Americans lọ́wọ́ èdè wọn. Ó rí pé èdè yẹn ló ń gbé wọn. Lọ́dọ̀ tàwa lónìí èdè wa ò pàtàkì mọ́. Lọ́dọ̀ àwa tá a kéwú èdè wa ò pàtàkì. Lọ́dọ̀ àwa tá a kàwé èdè wa ò pàtàkì. Kódà bẹ́lòmíì bá ka Lárúbáwá kò lè tú ní Yorùbá kó yanjú. Kódà tẹ́lòmíì bá sọ òyìnbó, ẹ béèrè ìtumọ̀ òyìnbó rẹ̀ tó sọ, ó kàn sọ òyìnbó ni, kò lè mú túmọ̀ rẹ̀ wá torí pé èdè rẹ̀ ó ti sọnù mọ́ lọ́wọ́. Wájà tẹ̀síwájú. Ó rí pé àmínú àmì Ọlọ́run. Ó wá rí pé inna Allaha qad alima kulla qawmin lughatahum bi tariqil ilham. Ọlọ́run tó dá wa yìí ó fi ìmọ̀ mọ̀ gbogbo ìran kankan, ó fi ìmọ̀ èdè wọn ó fi mọ̀ wọ́n.
bitori kili ilham pẹ̀lú kọ́lọ́hún mọ̀ọ́mọ̀ nùyẹn ní nǹkan gẹ́gẹ́ bó ti nù Adam ó rí pé ń gbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ náà Qur'an nínú Suratul Baqarah Quran 2 verse 31 Ọlọ́run ní wa 'allama Adama al-asmaha kullaha Ọlọ́run fi mọ Adama al-asmaha kullaha gbogbo orúkọ nǹkan tọ́lọ́run ọba mi dá àti gbogbo orúkọ nǹkan tí ó máa padà máa jẹyọ Ọlọ́run fi mọ̀. Ìbéèrè tí mo wá fẹ́ bira wa léèrè ni wípé ṣé níjẹ́ Ọlọ́run bá ń fi àwọn orúkọ ọmọ Ádámà yẹn ṣọ́lọ́run ò fi ìmọ̀ orúkọ ọmọ Ádámà pé orúkọ báyìí lọ́ba rẹ̀ tó dá sánmà àti ilẹ̀ ó máa jẹ́ ó dá o kí lọ́lọ́run pé ara rẹ̀ fún Ádámà ń jọ náà ṣé Allahu ló pè ní ṣé Allahu ló pè ní torí pé ìbéèrè ni pé èdè wo gan la Ádámà sọ tó fi máa bí ẹlẹ́ pé mahiya lugatil ula li Ádámà alayhi salam èdè wo lè di àkọ́kọ́ tó tẹnu Ádámà jáde torí pé láàrin òun àtàwọn màláíkà Ọlọ́run gbé àwọn àdánwò kan wá láàrin àwọn méjèèjì tọ́lọ́run ná Ádámà nímọ̀ tó wá ní máa bá a ṣàlàyé fún wọn ó sì ṣàlàyé fún wọn ṣó wàá sọ fún mi pé al-asmaha kullaha yẹn ó kọ Ọlọ́run ò sí ń bẹ ó kọ Ọlọ́run wà ń bẹ nínú ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ Ádámù wá dá mi lóhùn wípé ṣé èdè Lárúbáwá la Ádámà sọ àbédè Lárúbáwá la Nábì Nuhu sọ tàbédè Lárúbáwá la Nábì Ibrahim sọ tàbí wọn já Nábì Ọlọ́run tàbí wọn dárúkọ Ọlọ́run tàbí wọn pé Ọlọ́run nígbà tó ọmọ kan tí ò lẹ́kọ̀ọ́ ti ń bọ́ ta ó wá bẹ̀rẹ̀ sí ní lọ tú gbogbo àyà Kùránì níbi tí Ọlọ́run ti lo Allahu láti máa fi kàndẹ́ẹ̀mù bàbá rẹ̀ láyé ń ṣe mùdírù bẹ́yìn náà bá ní bàbá rí ẹ gbé bàbá yín tẹ̀ ẹ́ jà rí ẹ ní bàbá rí ẹ níyà rí ẹ ní bàtàn rí ẹ lẹ́bí rí ẹ wà máa kan gbogbo onímọ̀ ẹ máa fẹ́ kàn wọ́n lábùkù ẹ sì nípìnlẹ̀ ẹ sì nítàn mọ́ ẹ máa sọ gbogbo táwọn èèyàn bá ń sọ kiri bẹ́yìn ò bá ogun ya wèrè yóò máa wo gbogbo fídíò àwọn èèyàn ká kó lè rí tí ó fi sọ̀rọ̀ kò lè dájọ́ kókó rírònú ọ̀rọ̀ tó lálàáfíà yóò wá máa takò àwọn kan náà wà máa ṣe rẹ̀ láwọn tá a rò pórí wọn pé kódà nínú ìlú tàwa yìí àfáà àgbà kan ń bẹ́ńlẹ̀ yìí tó já sí pé ni yóò máa ṣe bíi pé òun fẹ́ràn mùdírù ni wọ̀lọ́hí gbogbo fídíò táwọn èèyàn bá ṣe láyé tí wọ́n bá ti lè kan mùdírù lábùkù ń bẹ gẹ́gẹ́ àfáà àgbà yẹn yóò pẹ̀lú ẹni tí ó kọ́kọ́ ṣe rẹ̀ kódà ó pẹ̀lú ìdí tí mo fi blọ́ọ̀kù àfáà àgbà náà Ọlọ́run wá ṣe àfáà náà ò tún wá níyì nílùú tí ó ń fipá ara yìí ni bí ká máa fipá wá òde ká máa ṣe wàhálà ká máa bá wọn ọmọ kéékèèké jà ẹni ó yẹ kó jókòó káwọn èèyàn máa kọ́rọ̀ wá bá ṣàgbàlagbà lèyí hùn àfáà àgbà ni o àmọ́ gbogbo tó bá ti já sí pé wọ́n fi ta àbùkù mùdírù láyé òun ni ó kọ́kọ́ post ẹ̀ àmọ́ tọ́lọ́mbà wa ní kó bá rú àwọn tí wọ́n súnmọ́ mùdírù pàdé yóò wá máa ṣe bíi pé òun dúró fẹ́ràn mùdírù jù láyé ṣáyélè àwọn eléyìí gbàgbé pé kí làtúbọ̀ tún àwọn kí lọ́la àwọn kí ní ń bọ̀ wá ṣẹlẹ̀ sáwọn kí ní ń bọ̀ wá ṣẹlẹ̀ sáwọn ọmọ àwọn wọ́lọ́hí ayé mùdírù ti dà wọ́lọ́hí tí wọ́n bá ń lé ayé yẹn dà kódà ayé àwọn ọmọ tó dà ṣe ni kọ́lọ̀ mọ́jọ́ ó bàjẹ́ kó túbọ̀ mọ́ dà sí bàbá tó ṣe é fi yẹn gan aláwọn kan tó ń sọ̀rọ̀ lẹ́nu ara wọn nígbà tí wọ́n dọ́lọ́ mọ̀ wọ́n ní bàbá ti jòkó sínú ilé kò jáde nínú ilé bàbá tí ò jáde nílé tó rẹ́lífáǹtì jà wọn ti ń bẹ́ ta lọ la ilaha illallah mudirul markaz la ilaha illallah bàbá dáadáa ẹ wo Ọlọ́run wọ́n ní bàbá ò jáde àwọn sì ń jáde káàkiri bàbá ò jáde bàbá rẹ́lífáǹtì ń gbòòrò jù wọ́n lọ bàbá ò jáde ọ̀rọ̀ bàbá ń kálé kákojú tí wọ́n lọ bí bàbá bá sọ̀rọ̀ la ilaha illallah ayé ó gbé báwọn bá sì ń sọ̀rọ̀ báyìí ó ti máa ṣépè ni wọ́n máa sọ̀rọ̀ èébú ni wọ́n máa sọ̀rọ̀ àbùkù mudirul markaz Ọlọ́run ti dá bàbá yẹn tán àpadà sí ibú àpadà sí ìgbà ní kọ́lọ̀ mọ́jú tọ́ sí wọn kọ́lọ̀ ń jẹ́ kí bàbá náà túbọ̀ pẹ́ ẹ máa wo tí máa jáde lẹ́nu bàbá nínú àwọn ọ̀rọ̀ nínú ibar nínú àwọn òye nínú àwọn ìmọ̀ nínú àwọn ìtàn nínú àwọn àpẹnisákèésí laqad ja'akum bil ilafi Ọlọ́run má fi bàbá náà dá wa lágara kọ́lọ̀ ń jẹ́ kéèmí wọn túbọ̀ gùn gbogbo ẹni tó bá fẹ́ràn bàbá náà Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú gbogbo ẹni tí ń bá wa ń sáré kí bàbá náà ó kú kí bàbá náà ó mọ̀ sí mọ́ kó mọ́ lálàáfíà yóò kú tìrantìran kò ní lálàáfíà tẹ́bí tìran bọ́lọ́run ó ti ṣe fún un ìdí sì rẹ̀ kìí ṣèpè wala yahiqul makru sayyi'u illa bi ahlihi Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀
kò sí ní tó tọ́ sẹ́ni tí ń bá ń ro àìdá síyàn kọjá ká ìdáṣe. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà gùn, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wọn Ọlọ́run bá mi fẹ́ràn yín o. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir Rahmanir Rahim. Li ilafi quraishin ilafihim رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله. ẹ̀rí pé Ọlọ́run fi ìmọ̀ al-asmaha kullaha orúkọ gbogbo nǹkan ó fi mọ̀ Adam. léyìí tó ń túmọ̀ sí pé Ọlọ́run ọba mi ń bẹ nínú tá a fi mọ̀ Adam pé ó kọ báyìí lọ́ba rẹ̀ ń jẹ́. Ìbéèrè ni pé ṣé èdè tí Ádámù ń sọ ṣédè Lárúbáwá ni àbí èdè Yorùbá? Ìntàmọ̀ fímọ̀ ni pé al-lughatul ula li Ádámù alayhi salam, èdè wo gan l'Ádámù ń sọ? Ó rí pé bọ́lọ̀ ti dá Ádámù tó jóun náà lè dá àkọ́kọ́. Ọlọ́run ò ṣe ní ìran Yorùbá, Ọlọ́run ò ṣe ní Lárúbáwá, àmọ́ ó sọ èdè, ó sì sọ̀rọ̀. Ọlọ́run wá jọ mú wa, ẹ̀dá àkọ́kọ́ nù ni. Ṣé àwọn tó bá yẹ pé káwọ́ pé orúkọ tí ó yẹ kọ́lọ̀ máa jẹ́ lórúkọ tọ́lọ́run sọ fún Ádámù pé ó kọ báyìí ló kọ òun. Àmọ́ nítorí pé Ọlọ́run fún kó wa lédè, ó sì fún wa lórúkọ tá a máa fi pe Ọlọ́run, ó fi mọ̀ wá, tó sì já sí pé tó bá ti forúkọ yẹn pe Ọlọ́run, ọba mi ń jẹ́ bẹ́ẹ̀, yóò sì mọ̀ dá ọ lóhùn. Wá jájọ tẹ̀síwájú. Lọ́dọ̀ àwọn Mùsùlùmí, nígbà tí wọ́n ń béèrè lọ́dọ̀ wọn wípé èdè wo l'Ádámù sọ láyé, ìtẹ̀kọ́ọ̀dù tiwọn lọ́dọ̀ àwọn aghlabiyatul usuliyyin, lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfọ́ òní òṣùlù tí wọ́n pọ̀ jù, àwọn gbà yí pé Ádámù alayhi salam pé èdè tí ó sọ náà ni al-arabiyya, wọ́n lè Lárúbáwá ni. kí ni ìdí táwọn fi sọ bẹ́ẹ̀? wọ́n ní qad ullima usulul lughati kullaha wa minha al-arabiyya lakinna lughatahu al-asa. Ẹ máa gbá o, wọ́n láwọn gbà lọ́dọ̀ àwọn kó o máa pe èdè Ádámù mára rẹ̀ láti fi pọ́nra rẹ̀ lé. Wọ́n ní lọ́dọ̀ àwọn àfọwọ́ ní òṣùlù tí wọ́n pọ̀ jù kìí ṣe gbogbo wọn o. Wọ́n gbà yí pé gbogbo èdè láyé lẹ́ẹ̀mẹ́rí orí pa èdè Lárúbáwá lára rẹ̀. So wọ́n wá ní àmọ́ èdè tí Ádámù sọ tí gédé ìpìlẹ̀ tó fi ń sọ̀rọ̀ kanati lugha as-siryaniyya, Siryaniyya, wọ́n lédè Siryaniyya ni, èdè Syria wọ́n lòun l'Ádámù sọ lọ́dọ̀ àwọn àfọ ní òṣùlù tí wọ́n pọ̀ jù. Ṣàgbé nígbà tí wọ́n kọ́ fẹ́ gbé wá, wọ́n ní lára ní òṣùlù ni wọ́n mọ̀ minal arabiyya lakin wọ́n mọ̀ látara èdè Lárúbáwá pé àìmọye àwọn èdè ní mọ́ tinú Lárúbáwá jáde. Àmọ́ o, wọ́n gbà pé èdè tá Ádámù sọ tó jédè rẹ̀ pinlẹ̀ náà ni as-Siryaniyya. Wá lọ sínú èdè Syria yẹn, ṣé Allahu ni wọ́n ń pe Ọlọ́run nínú èdè wọn? Kì í ṣe Allahu, torí pé èdè tọ́ba mi nù wọ́n nù ni lọ́dọ̀ àwọn àfáà Mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn àfáà oní òṣùlù yìí náà ní tí wọ́n gbà nìyẹn. Àmọ́ lọ́dọ̀ àwọn Yehudi, àwọn gbà yí pé anna al-lughatal ula li Adam alayhi salam hiya al-lughatu al-ibriyya. Àwọn gbà pé àwọn Júù lọ́dọ̀ tí wọ́n gbà yí pé èdè tá Ádámù sọ wọ́n lédè Híbúrù ni. Ẹ máa gbọ́ o, wọ́n ní lakinnaha takhtalifu an al-lughati al-ibriyya al-mustakhdama haliya. Wọ́n lámọ̀ ó yàtọ̀ sí èdè Híbúrù tá à ń sọ nísìnyí. Àwọn Yehudi gbà bẹ́ẹ̀ wípé èdè Ádámù Híbúrù ni o, àmọ́ kìí ṣe irú Híbúrù táwọn ń sọ lọ́wọ́ yìí. Tó bá lọ jẹ́dè Híbúrù náà ni, ṣé Allahu ni ní ń jẹ́ lọ́dọ̀ tiwọn ni? Kìí ṣe Allahu, èdè tiwọn náà tí wọ́n máa fi pè ní ń jẹ́ lọ́dọ̀ wọn. Lọ́dọ̀ àwọn al-Masihiyyin, àwọn tí wọ́n jẹ́ Kristẹni, lọ́dọ̀ tiwọn àwọn gbà pé anna al-lughatal asliyya li Adam hiya al-lughatul adamiyya. Wọ́n lédè ìpìlẹ̀ tá Ádámù sọ lọ́dọ̀ tàwọn, wọ́n lédè Ádámù ni. Rúdùm làwọn gbà sí. Ló já sí pé asmahullah fi anwa'il lughati fil alam. Ọlọ́run ní ó kọ nínú gbogbo èdè lọ́lọ́run tí ló kọ tí ń jẹ́. Nínú gbogbo èdè láyé lọ́lọ́run abá tí ló kọ tí ń jẹ́, tó sì já sí pé Ọlọ́run ló nu àwọn elédè yẹn pé ń bá ilẹ̀ mọ́ pè mí, tí ò sì ní túmọ̀ sí nǹkan mi lọ́dọ̀ wọn kọjá ọpọlọ. Kódà àwọn kan tún gbà yí pé èdè tá Ádámù sọ wọ́n lédè Latin ni.
nínú àwọn tí wọ́n jẹ́ mẹ̀síhíyà yẹn náà wọ́n ní Latin lè dáadáa máa sọ. Oníkálùkù kan ń gbìyànjú láti inú mọ́bì kan. Èyí tó lálàáfíà jù ni pé ẹnìkan ò lè sọ pé èdè báyìí láàdá máa sọ. Èdè tó sì wà láyé ó pọ̀ kọjá kèrémí. Kódà nílẹ̀ Yorùbá yìí nìkan àbí ní Nàìjíríà yìí nìkan èdè tá a ní ń bẹ ó lé lọ́gọ́rùn-ún méjì, nǹkan bíi 250 something lèdè tá a ní Nàìjíríà nìkan, ká má wàá sọ gbogbo ayé. So kó wá fẹ́ kàndẹ́ẹ̀mù ọkọ̀ tó ní kálukú wọ́n ń pe Ọlọ́run, rárá o, ò lè ṣe bẹ́ẹ̀ o. Tó bá ṣe bẹ́ẹ̀ ó tilẹ̀kùn mọ́kàn nínú àwọn àmì Ọlọ́run tọ́lọ́run bá ń sọ pé wa min ayatihi khaliqus samawati wal ardi wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin liqaumin lil alamin. Àmì ni. Tó bá dé wá lọ wo náà al-Qur'an bóyá nínú Suratul Hujurat ni, nígbà Ọlọ́run bá ń sọ fún wa pé inna khalaqnakum min dhakarin wa untha, àwọn Ọlọ́run la dá yín lákọ àtabo, ja'alnakum shu'uban wa qaba'ila, àwa dá yín níran ìran, a sì dá yín ní qaba'il, ẹ̀mẹ́ ní qabila, tribe báyìí, shu'ub ẹ̀mẹ́ ní pẹ́tọ́ àwọn ìran báyìí, ìlú báyìí, agboolé báyìí, ẹ̀mẹ́ ní Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ó ní torí kíni? Ó ní shu'uban wa qaba'ila lita'arafu, nítorí kẹ́ẹ̀bà lè mọ̀, lita'arafu, nítorí pé kẹ́ẹ̀ lè mọ̀ láàrin ara yín pé èdè yẹn kọ́ ló bàbàrà sọ́lọ̀ bí kìí ṣe pé inna akramakum inda Allahi atqakum, ẹni tó lápọnlé jù lọ́dọ̀ Ọlọ́run náà ni ẹni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run. Léyìí tó ń túmọ̀ sí pé èdè Lárúbáwá kìí ṣòun ló lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run, èdè kankan kan ló lọ́lá jù. Ẹni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run nínú èdè yẹn lọ́lọ́run ó pàtàkì. Bí èèyàn bá ń bẹ́nu ìran Lárúbáwá tí ó bá níbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ó pàtàkì rẹ̀. Ọlọ́run ò ní sọ pé torí pọ̀ mọ́ Lárúbáwá ni tí ò sì níbẹ̀rù Ọlọ́run kọ́lọ́run wá bàbàrà rẹ̀. Bí èèyàn bá sì ń jẹ́ràn míì tí èé ṣèràn Lárúbáwá tó bá ti níbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ó pàtàkì ẹ̀. Kò ní sọ pé torí pé kìí ṣe ọmọ Lárúbáwá kó mọ́ pàtàkì ẹ̀ tó bá ti níbẹ̀rù Ọlọ́run. Wo Sheikh Adama lápẹẹrẹ, ó rí pé kìí ṣe ọmọ Lárúbáwá, wo bọ́lọ́run ti pàtàkì rẹ̀ látara àbẹ̀rù Ọlọ́run. Ó wá bẹ̀rẹ̀ pé kí ni tó fi ń sọ pé bẹ̀rù Ọlọ́run, ẹlẹ́mẹ̀ ní ìmọ̀ ní Sheikh Adama ní, rárá o. Kí lèèyàn máa ń fi nímọ̀? Nínú al-Qur'an Ọlọ́run sọ fún wa yìí pé wattaqullaha wa yu'allimukum, ẹ bẹ̀rù Ọlọ́run. Tẹ́ ẹ bá ti níbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ó fi mọ̀mọ́ yín. Ìbẹ̀rù Ọlọ́run ló sọ ìmọ̀ di rírọ̀ fún Sheikh Adama. Wá jẹ́ kí n tó fún ọ nìkan sí al-Imam Shafi'i radiyallahu ta'ala anhu, níjọ́ tí wọ́n ń kéwú tí kéwú òye wọn, wọ́n wá lọ bá al-Imam al-Waqi'i, wọ́n lọ bá Waqi'i. Ìyẹn ni wọ́n fi ń sọnù ta'limul muta'allim yìí pé shaqawtu ila Waqi'i suha ifusi farshadani ila tarikil ma'asi. Ó ní shaqawtu ila Waqi'i, mo lọ kébò sí bá al-Waqi'i suha ifusi nípa àìgbọ́kéwúyé, àìmọ̀kéwú tó, kéwú òdúró lọ́dọ̀ mi. Ó ní kí ló sọ? Ó ní arshadani ila tarikil ma'asi, ó lọ tọ́ mi sọ́nà yìí pé tó bá fẹ́ mọ̀ kéwú, tarikil ma'asi, yẹra fún ìyapa Ọlọ́run. Ìmọ̀lá ń sọ o, kìí ṣe pé kéwú o. Èèyàn lè kéwú kó mọ̀ nímọ̀ o. Arshadani ila tarikil ma'asi, ó wá parí ẹ̀ sí pé ìmọ̀ tẹ́rí yẹn o, nurullah, ìmọ́lẹ̀ Ọlọ́run ni, la yuhda la'asi, Ọlọ́run kìí tan mọ́lẹ̀ yẹn fún olùyapa Ọlọ́run. Tí ó máa fi mọ̀ pé Sheikh Adamu ò ń ṣe olùyapa Ọlọ́run ní ìmọ̀ fi sọ́ra rẹ̀ dẹrú sọ́dọ̀ wọn, kẹ́bí kí èèyàn kàn máa ká kéwú kó mọ̀ sí mọ̀. So àìnímọ̀ náà ni ó mọ̀ bí Ọlọ́run Allah, àbí èmi náà máa ń ṣe o, ká máa sọ pé in the name of Almighty God, Allah, ó tún wá fi Allah sí. God Almighty Allah, God Almighty Allah. Ọlọ́run mélòó ló wá ń sọ gan? Mélòó ló ń sọ? In tí Mùdírù sì sọ ń gbà náà ni wípé èdè Lárúbáwá wọ́n ti ń lo Allahu kánẹ́bì ó tó dé. Kìí ṣe pá nẹ́bì ló yẹ̀ṣẹ̀ wá gbé kẹ́lmọ́tò Allahu wá ní èyí tí ò ní làákàyè, tí ò ní bíbí ló bá bẹ́ẹ̀ ta torí pé ó ṣẹ̀ṣẹ̀ wá rí fídíò yẹn ní wọ́n lọ ń ka Kùránì. Ókè, orúkọ wo lọ́lọ́run ń jẹ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá kí Ọlọ́run tó gbé Islam wá bá wọn?
ó kọwo lọ́lọ́run jẹ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá kí wọ́n tó mọ Islam. Wá já lọ sásìkò tí ò sí Islam lọ́dọ̀ wọn rárá. Wọ́n ń pe ẹ̀sìn kan ní àlàáfíà tá à ń sọ fáwọn èèyàn pé bàbá ànábì èé ṣe kèfèrí, ìyá rẹ̀ èé ṣe kèfèrí, àìmọ̀kan ni tẹ́wọ̀ a máa sọ pé bàbá ànábì wà nùnà ìrònú káfìrí ni láti fi dọ̀tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àmọ́ nítorí pé àdísù ni ó ti wà, èyí Abu Lahabi àbí bí Abu Jali ni òun wà nùnà o, àmọ́ wọn ní máa fìyà jẹ lọ́jọ́ Monday torí pé ó pẹran ó fún wọn lẹ́ran nígbà tí wọ́n bí ànábì pé kí wọ́n pa. Ẹ wo bó ti yá ọ̀daràn tó tọ́lọ́run gégùn fún wọn. Ọlọ́run dídí sọ pé tábátì yàdá Abi Lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasaba. Ọlọ́run sayasla naran dhata lahbin wa imra'atuhu hammalatal hatab. Ọlọ́run tún lérí iná fún ẹni tí ò tí ì sínú náà, wọ́n ní yà náà ń jẹ́. So ìyẹn fi hàn yí pé àwọn nǹkan kan ń bẹ aláròjinlẹ̀ mọ́kànṣe kó sí wa lórí làwa náà ń gbé. Wá já lọ sọ́dọ̀ àwọn Lárúbáwá. Mo sọ pé ẹ̀sìn mẹ́rin ní ń bẹ lọ́dọ̀ àwọn Lárúbáwá ń gbà kan kánábì ó tó dé. Wọ́n ní dínú alwathaniyin, ẹ̀sìn àwọn abọ́gibọ̀pẹ̀ ń bẹ ń bẹ. Wọ́n sì ní dínú yahudiya, wọ́n lẹ́sìn yahudi, dínú nasaraniya, wọ́n lẹ́sìn àwọn nasara. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní dínú anafiya, ẹ̀sìn àwọn tí wọ́n ń bẹ lórí ìlànà ànábì Ibrahim. Ìyẹn lẹ́fì máa rí pé wọ́n ń tàwáàfù ń bẹ, wọ́n ń sásàfà ń bẹ, wọ́n ń sámárùwà ń bẹ, wọ́n ń ṣe ájì ń bẹ, táwọn èèyàn ń wá síbẹ̀ wá ṣe kánábì kan tó dé. Wá jẹ́ mi ò fẹ́ pẹ́ púpọ̀ torí pé gẹ́gẹ́ bí àlàáfíà alákọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa. Ó rí pé nínú àwọn akọrin ilẹ̀ Lárúbáwá ni ó rí pé fíhìm aṣá'iru, àwọn akọrin bẹ́ẹ̀ alkahin, àwọn adáfá bẹ́ẹ̀ wal khatib, àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ wọ́n bẹ́ẹ̀. Àmọ́ ọ̀pọ̀ wọn lọ́lọ́run padà fún ní mọ́lẹ̀ Islam ló sì fún nígbàgbọ́. Láwọn jẹ́ pé ní kánábì ó tó dé ni wọ́n ti ń kọrin bí Abi Dharr al-Ghifari wa Shayrumatu bun Abi Hanas tó já sí pé ní yukuna bí Abi Qais ó wà bẹ́ẹ̀. So àwọn míì sì ń bẹ tó já sí pé ní kèfèrí ni wọ́n pọ́n ń bélé tí wọ́n fi já ìláyé, tó mọ̀ já sí pé tí wọ́n bá ń kọrin wọ́n mọ̀ dárúkọ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú orin wọn. Ok, jẹ́ kí n fún ẹ lápèjúwe kan. Ó rí pé nínú àwọn orin táwọn wọ̀nyí ń kọ, tó bá lọ ń wò tí wọ́n bá fẹ́ fọlọ́run búra wọ́n mọ̀ búra lọ́wọ́ orin àfáwà Adiyu ibn Zayd al-Ibadi yaqulu makhataban an-Nu'man nígbà tó ń sọ̀rọ̀ máa gbọ́, ó ní innani wallahi, máa gbọ́ o, kí Islam ká nábì ó tó dé ni o, wọn àti ìbá nábì o, innani wallahi fa aqbilu hilifi li ubilu kullama salla jahar. Ṣùgbọ́n wallahi ń bẹ pé ó tó bá fẹ́ búra wallahi ni wọ́n máa lò láti fi búra gbà náà, torí pé wọ́n mọ̀ pé Ọlọ́run ọba kan tí ò ṣe é júwe, tí ò ṣe é rí, ní ń bẹ lábẹ́ dídá sánmọ̀, ní ń bẹ lábẹ́ lẹ́lẹ̀, torí wọ́n mọ̀ pé ó kọjá ń tẹ́dá lè ṣe. Mo kàn sáré ní kí n mú yẹn wá ni. Lọ́wọ́ Ubayd ibn al-Abras tóun sọ́nú orin tiẹ̀ pé fawallahi imitu ma darrani wa in ishtu ma ishtu fi wahdi. Tó tún gbọ́ yẹn, ìyẹn ní fawallahi mo fọlọ́wọ́n bá mi búra, imitu bí n bá kú ma darrani, kìí ṣe nira fún mi o, kìí ṣe nǹkan tó burú fún mi o. Wa in ishtu bí n bá sì ń ṣẹ̀mí lọ, ma ishtu fi wahdi, èmi nìkan kọ́ ni ó máa ṣẹ̀mí, bí n bá sì kú èmi nìkan kọ́ ni ó wà lọ́hùn. Lọ́yẹ́ pé kò sápùkù nínú pé mo kú. Ó rí pé wọ́n ń sọ pé wallahi, tó bá sì lọ wò nínú àwọn àbúyàtù míì tí wọ́n máa sọ pé yaminullahi af'alu innani ra'aytuka mashuran yaminuka fajiru. Yaminullah, wọ́n ti ń lo kalimatu Allah kàndé màmá tó dé. Kẹ́nìkan máa lọ máa ṣí Kùránì káàkiri ọgbọ́n tí wọ́n ń sọ ní èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ̀rọ̀ kalẹ̀ fún Ànábì kan lè tẹ́tí sí. So kó wá máa sọ́nsìn pé bí ìgbà tí bàbá ò mọ́ tí wọ́n wí rárá ò, fawallahi, túbọ̀ mi, fawallahi la ansahu ma dara sharikum wa ma tadha min far'il ara kíkọ́ dín ìbùn. Nínú orin táwọn ó máa gbọ́ Allah, ó máa gbọ́ Allah, ó máa gbọ́ Allah. Bó ṣe wá lọ bẹ́ẹ̀ nìyẹn, àwọn kèfèrí ni wọ́n ń kọ́ o,
àwọn kèfèrí ni wọ́n ń kọ àwọn ìta ń sọ yìí o lọ́wọ́ annabi gátò dóbi yá ni gbogbo tó wọ́n ń sọ ó ní fàyín wukitu bihamdillahi sharrataha fàyín wukiti bihamdillahi shirrataha fa anji fazara ilal atwari fallobo bihamdillah ó rí pé wọ́n dárúkọ ọlọ́run mi ò fẹ́ mọ́ láyé àti tú nítorí pé kí n lè máa mú àwọn orúkọ ọlọ́run ọba ní jáde ó rí pé nínú àwọn àbúyàtò mi ó ní la yub'idullah jiranan taraktuhumu ó ní la yub'idullah jiranan taraktuhumu ó lọ àwọn èèyàn kan ọlọ́run ò ní fi àwọn èèyàn kan lẹ̀ kó pa wọ́n tì àfi kémi náà yá pa wọ́n tì mísírìlì mọ̀ṣábì máa pa wọ́n tì bí àtùpà ní tẹ́jìrì lè látà dúlámì èyí tí máa tàn mọ́lẹ̀ nígbà tó kòkó bá mú kèfèrí ní sọ̀rọ̀ o kánẹ́bì ó tó dé ní o ọlọ́run ò ní jìnà sáwọn ará àdúgbò kan èmi ní ó sà ń bẹ̀ ni ìyẹn fi hàn pé wọ́n mọ̀ ó padà tó lápẹẹrẹ pé wọ́n mọ̀ pọ́lọ́ ń bẹ ọlọ́run ànábì ní bí wọ́n léèrè pé mọ̀nìkọ́líkù sàmáwá ti wà tó ló dá sánmà àti lẹ́lẹ̀ wọ́n sọ pé yaquluna Allah in tí wọ́n sọ ní pé ọlọ́run ló dá torí pé wọ́n fúnra wọn mọ̀ tí wọ́n ń pè ní Allah kánàbí ó tó dé nínú ẹni pé saqallahu rabbun nasi sohan wa dimatan janubu sorati min mahabila za'ar kèfèrí ní kọrin kánàbí ó tó dé ó mọ̀ gbé Allahu ń bẹ o kasallahu ṣùgbọ́n sí kasallahu hayyun tagalubu kazallahu hayyin tagilubu ibnata wahilin minallawmi adhifara mbati anusuliha kazallah ó tún gbọ́ Allahu mbe lahallahu qauman arrashul arba bainana sakawna biha murra mina shurbi hajina ó gbọ́ tí wọ́n dárúkọ Allah nínú orin wọn ó mọ̀ rí pé wọ́n mọ̀ pé Allahu ni wọ́n ń pe Ọlọ́run ń bẹ̀ ó tún gbé eléyìí ìkan tí ẹ̀ tún sọ fún wa nínú àwọn tí wọ́n jábọ̀ ríṣà ní o òun tí ẹ̀ ń sọ nínú orin tí ẹ̀ yí pé kullu dinin yawmal qiyamati indallahi illa dinal hanafiya ó ní kullu dinin gbogbo ẹ̀sìn yawmal qiyamati indallah tó bá dọjọ́ àjíǹde lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀sìn tẹ́ ń sọ ní illa dinal hanafiya àfẹ̀sìn ànàfíyà nìkan ni ó padà ṣẹ́kù àwọn ẹni yẹn ń kọrin ní o ìkọrin yìí orin eléyìí tí mo fẹ́ mú wá nígbà mo kọ́kọ́ gbọ́ ó ti pẹ́ nínú tafsiru kan tí Modul Markaz ṣe kódà mi ò tí ì rí wọn sójú rí ńgbà náà lásìkò tá à ń sọ yìí ó ti pẹ́ gan ẹnìkan ló mú késẹ́ẹ̀tì yẹn wẹ́pẹ́ tí mo fi gbọ́ tí wọ́n sọ pé ilahul alamina wa kullu ardin wàrábò ránṣẹ́ àti minal jibali tafsiri yẹn ti pẹ́ kèfèrí ló sì kọrin náà ilahul alamina wa kullu ardin wàrábò ránṣẹ́ àti minal jibali banaha wabtana sab'an shidada bila amedin yurina wala rijali ẹniyẹn ròyìn Ọlọ́run ó wá ń ròyìn bọ́lọ̀ ń ṣe dá sánmà banaha Ọlọ́run mọ́ wabtana sab'an shidada ó mọ́ nípele méje tó ṣe lágbára bìlá amẹ́dín tí ó sọ́pọ̀ mẹ́ yorí náà téèyàn lè máa wò wà láàrin jálí kò sì sí pé àwọn nǹkan náà ni wọ́n mú dání ó wá ní wọ́sà wàhá wàṣàyánà bìnúrí mina ṣàmù sílmùdí àti wà ìlàlẹ̀ ń wá ń sọ bọ́lọ̀ ṣe ṣe dọ́gba tó fi ràwọ̀ ṣe lẹ́ṣọ̀ mina ṣàmù sílmùdí àti lórùn tí ń tàn mẹ́lẹ̀ sáwọn ara wọn tó kù wà mí ń ṣọ́ àbí ń tẹ̀lé aláwòfin ìdòjá mọ́rọ́ mi àṣàdómìnà nìṣọ́lẹ̀ وشق الأرض فانبجست عيونا وأنا أرى من العذاب الذلال bí wọ́n ṣe ń kí Ọlọ́run nínú èdè wọn nù ni wọ́n ń lo rọ́bù wọ́n ń lo ìláhù wọ́n sì ń lo Allah lè tó túmọ̀ sí pé èdè kankan lórúkọ tí wọ́n máa fi pe orúkọ Ọlọ́run bá wọn mo kàn fẹ́ sáré mú àwọn míì wá jẹ́ pé okay tó bá tún wọlé wọ́n ní ilallahi uhudi mọ́dáàtí wátànà ẹ̀yà wọ̀kọ́ọ̀lá rọ̀ṣìnà láyé ní dára bá kìyà ilallahi wọ́n ti ń dárúkọ Allahu kánàbí ó tó dé náà ni bàbá rẹ̀ fi láǹfààní àti jẹ́ Abdullahi àbọ́n ló wá sọ bàbá tí ẹ̀ ló kọ́ ni wà inni
law sabba'tu bismika rabbina la akithiru illa ma ghafartu khata'iya illa ma ghafarta khata'iya. Àfààní ila Allahi udi mudati, ọ̀dọ̀ Ọlọ́run abalẹ̀ mi ó máa fún ní mudati gbogbo ẹ̀yìn wa sanaiya àtoríkì wa qawlan rasina láyà ní dára bàkíyà. So bọ́ ṣe máa kí Ọlọ́run mi ò fẹ́ pẹ́ mú kan fẹ́ ká máa gbọ́ kalimatu Allah Allah nínú èdè wọn pé wọ́n ti àwọn kèfèrí tí ń lo orúkọ Ọlọ́run wọ́n ń pè ní Allahu kánàbí ò tó dé. Ó rí pé alam tara anna Allaha a'laka tubba'an wa ahlaka Luqmana buna Adi wa Adiya. Ṣe borúkọ Ọlọ́run ti ń bẹ̀m̀bẹ̀ wọ́n ń yin Ọlọ́run wọ́n ń kí Ọlọ́run bí wọ́n ti máa kí nìyẹn. Tó bá tún wo badali anna Allaha akun fasadani ila laqita qallahi ma kana badiya o ila Allahi badali anna Allaha akun fasadani. Òkè kí wá ní àìmọ̀ kan tó fẹ́ fi ilẹ̀ mọ́ bàbá onímọ̀ lára kọjá àbòsí àìdá ọlọ́mọ àìmọ̀ nǹkankan. Mùdírù ti jìnà gan, wallahi wọ́n jìnà gan, wallahi wọ́n jìnà gan. Mo fi Ọlọ́run ọba tó ní mí búra lọ́sẹ̀ tó kọjá kan báyìí rẹ̀ pé bóyá yawmul khamis tó kọjá ni ó ṣe dédé ọjọ́ tí mo máa ń parí al-Qur'an. Wallahi wọ́n mú mi rìnrìn àjò tó ní agbára rúyàn. Àwọn eléyìí àwọn bàbá tí wọ́n ti kọjá bí èèyàn bá kàn ń bú wọn tó ń tẹnu bú wọn sórí ọlá rẹ̀ nǹkan bọ̀ wá ṣe o. Ó lè jẹ́ ńgbà tó bá bùkátà àti máa fẹ̀yìn tí kó wá máa rí dáadáa ṣe ni wàhálà òde. Torí ó lè scot free lọ gbọ́ ẹni tí gbogbo àwọn tí wọ́n ń kàbùkù lé ní níjọ́ di pé wọ́n tẹnu bá mùdírù làbùkù bẹ̀rẹ̀ lẹ̀tẹ̀ bẹ̀rẹ̀. Lọ wò wọ́n, lọ wo ẹnìkan tó tẹnu bá mùdírù tó nísinmi nú ayé. Wọ́n nísinmi, wọ́n èé sinmi wà bí kí wọ́n máa rí dààmú kan máa rí wàhálà ni. Wọ́n èé sì lè bọ́ tawí èyí tí ò bá tí rí dààmú tí ẹ̀ ń bọ̀. Sọkọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Ìyẹn túmọ̀ sí wípé èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ fún Ànábì. Ó rí pé man yasalu nasa yari muhu kèfèrí náà ló kọ́. Nígbà kèfèrí náà wasailullahi la yakhibu billahi yudriku kulla khairin wal qawlu fi ba'dihi taghibun wallahi laysa lahu sharikun laysa Ọlọ́run kò lákẹgbẹ́. So àwọn kèfèrí yẹn ó rí pé Allahu yu'allimuni wallahu yu'allimukum wallahu yujzikum anni wa yujzini la ilaha illallah. Gbogbo ọkọ̀ yẹn Ọlọ́run ló fi mọ̀ wọ́n pé tí wọ́n máa fi pé Ọlọ́run nìyẹn. Wọ́n á jẹ́ wá padà wá pé kí ló dé tá a wá ń lò fún Ọlọ́run nínú Islam. Torí pé lómi làákàyè rẹ̀ bó ti fúyẹ́ bí làákàyè ẹdìyẹ náà ni ó máa fi sọ̀rọ̀ kò ní ronú jinlẹ̀. Torí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ò tẹ́ lọ́rùn báwọn kò ti jó ti tọ́ tó. Àwọn kí wọ́n láǹfààní pa ń lo nínú Islam. Ókè o, ṣọ́mọ Yorùbá là nẹ́bì ni Ọlọ́run ló rán nẹ́bì níṣẹ́. Ìran Lárúbáwá nìkan lọ́lọ́run ò tí gbé ànẹ́bì dìde láti lọ jíṣẹ́ fún wọn. Ó sì fẹ́ lo ànẹ́bì kó máa já ànẹ́bì ìgbẹ̀yìn. Èdè wo ló wá yẹ kó fi rán? Ṣédè míì tí ò gbọ́ ni ó sọ fún ni yóò sì jẹ́ universal. Ó rí pé méjèèjì ló kó wá ma arsalnaka illa kafatan linnas. Àrùn wa ànẹ́bì ṣe sí gbogbo ìran èèyàn. Yóò tún wá ní litundhira qawman ma unzira aba'uhum fahum ghafilun. Àwọn èèyàn fọ́nú fọ́ra torí àwọn bàbá wọn ò tí ì rójíṣẹ́ rí ni wọ́n ṣe ń béèrè gbogbo orú béèrè tó pònú mí ní ó máa béèrè lórí ọ̀rọ̀ yìí. Torí pé wọ́n rójíṣẹ́ rí, wọ́n ará nàbì rí. So yẹn fi wọn ta fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí ni pé ibì kan téèyàn ó ti mọ̀ pé Allahu náà ni tó bá ń sọ Lárúbáwá Allahu ní jẹ́nú èdè wọn. Tó bá sì ń sọ Yorùbá jẹ́ kọ́lọ̀ máa jẹ́ Ọlọ́run nínú èdè Yorùbá. Ó ní ṣẹ̀ṣẹ̀ máa sọ pé Ọlọ́run Allah èwo nínú wọn lọ́lọ́run. Ṣó fẹ́ sọ pé Ọlọ́run yẹn kìí ṣe Ọlọ́run lọ́dọ̀ wa ni? Ṣó ṣàlòun ni tí ó fi máa jẹ́ Ọlọ́run wo ni Allah? Wọ́n náà gbé yẹ̀wò ta Ọlọ́run Allah. Ìyẹn fi hàn pé ṣórúkọ Ọlọ́run yẹn àwọn Ọlọ́run yẹn pọ̀ ni tó fi ń jẹ́ pé Ọlọ́run Allah ni wọ́n ń sọ
Ọlọ́run lọ́lọ́run ń jẹ́ lédè Yorùbá, Allahu ní ń jẹ́ lédè Lárúbáwá, ó sì ń jó kọ mí nínú àwọn èdè mi. Wọ́n jẹ́ kí n sáré fún ẹ lápèjúwe kan. Tó bá lọ sínú èdè Hebrew, Ọlọ́run nínú èdè tiwọn tọ́lọ́run fi mọ̀ wọ́n, Elohim ni wọ́n máa ń pè. Elohim. Him yẹn plural of respect ni, Ọlọ́run ló gbé orúkọ rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀. Tó bá wọ́n máa tún máa pè ní Yahweh. Ìyẹn ni pé Yahweh yẹn, I am your Lord. Ìyẹn ni pé Ọlọ́run òun gangan ni Ọlọ́run. Yahweh nù ni. Wọ́n á tún máa lo Adonai nínú èdè Hebrew fún Ọlọ́run. Ìyẹn ni pé Lord of Master. Ìyẹn nìyẹn. Tó bá lọ sínú èdè Greek, ó rí pé wọ́n ń pè Ọlọ́run ní Theos. Ṣé lápẹẹrẹ nísìn, ṣé tí ẹni tí ń bá ń jẹ́ Hebrew bá fẹ́ ṣàdúrà nísìn, yóò máa ní Elohim Allah, ó rí pé madness ni. Tàbí kẹ́ni tó jẹ́ Greek máa sọ pé Theos Allah. Nínú èdè àwọn tí wọ́n jẹ́ Greek yẹn náà, wọ́n á tún máa pe Ọlọ́run ní Kyrios, Lord nìyẹn, wọ́n á máa ní Kyrios Allah. Báwa tí máa ń lo àìmọ̀kan pé Ọlọ́run Allah. No, Ọlọ́run is Ọlọ́run when you are talking of Yorùbá. Allah is Allah when you are talking of Arabic. You don't mix pé Ọlọ́run Allah. Ọlọ́run tó kọ́kọ́ pè yẹn, kí lòun? Allah yẹn, kí lòun? Iyèméjì tí ń bẹ nínú kanu méjèèjì. Ó ti ń sọ pé Ọlọ́run kan, ó lè má jẹ́ Ọlọ́run ìkan ni. Allah, Allahu, Ọlọ́run lọ́dọ̀ Yorùbá èdè tí wọ́n ń pè nìyẹn. So now, tó bá lọ sọ́dọ̀ àwọn Latin, àwọn ń pè Ọlọ́run ní Dios. God ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn. Kò wá ní Dios Allah. Kán máa sọ bẹ́ẹ̀. Wọ́n á dẹ̀ tún máa pè ní Dominus lọ́dọ̀ wọn. Lord ní jẹ́ bá ní. Tó bá dọ́dọ̀ àwọn Lárúbáwá, àwọn ó sọ pé Allah. Nínú èdè tí wọn God nu. Ó rí pé ọ̀dọ̀ àwọn Mùsùlùmí tí a bá fẹ́ sọ òyìnbó, a máa ní in the name of Almighty God Allah. Kí ló dé? Wọ́n là ń kóra wá sí. God is God when you are speaking English. Allah is Allah when you are speaking Arabic. Ọlọ́run is Ọlọ́run when you are speaking Yorùbá. Torí pé Ọlọ́run fún rẹ̀ ló sọ fún wa pé min hayati nínú àmì Ọlọ́run. Khaliqus samawati wal ardi. Náà ni dídá tó ń dá sánmà. Waqtilafu alsinatikum. Àti bóun ṣe fún yín lédè. Ọlọ́run ti fi mọ ìran kankan bí wọ́n ṣe máa pe Ọlọ́run lórúkọ tí ó máa jẹ́. Now, English, àwọn ní God lọ́dọ̀ tí wọn. Almighty, Creator, Divine, Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. So, bákan náà tó bá lọ sọ́dọ̀ àwọn Bengali, wọ́n ń pè Ọlọ́run ní Kuda, Kuda. Wọ́n ń pè Ọlọ́run ní kíni? Kuda nínú èdè tí wọn, àwọn tí wọ́n jẹ́ Bengali. Tó bá dẹ̀ lọ sọ́dọ̀ àwọn Brazilian Portuguese, àwọn náà ń pè Ọlọ́run ní Dios. Tó bá lọ sọ́dọ̀ àwọn Chinese, wọ́n ń pè Ọlọ́run ní Shanti. Shanti, kò wá máa ní Shanti Allah. Wọ́n á tún máa pè ní Shangdi. Ṣó wàá sọ pé Shangdi Allah? Shangdi Allah. Kí ló dé táwa Mùsùlùmí tá a fẹ́ máa kọjá àlà ibi Ọlọ́run gbé nǹkan sí? Nísìnyí, okay, tó bá ní Ọlọ́run Allah, okay, kí ni ìtumọ̀ ẹ̀? Ṣé Ọlọ́run yẹn, ṣé ròyìn ni àbí sífà ni? Lápẹẹrẹ tá a bá sọ sí pé Allahu Rabbul Alamin. Ọlọ́run jẹ́ Allahu Rabbul Alamin, ìròyìn Ọlọ́run ni. Ìròyìn Ọlọ́run ni Rabbul Alamin, pé ọba àgbà ńlá ayé, ìròyìn ẹ̀ ni. Òun ló dá ayé. Ar-Rahman, Ọlọ́run aláàánú, Allahu Rahman, Allahu Rahim. Ṣé kí ni ìwọ wá ń sọ? Ṣé òun sọ fún wa pé Ọlọ́run Allah? Kí ni ìtumọ̀ Ọlọ́run yẹn? Kí ni ìtumọ̀ Allah yẹn? Sọ̀túnmọ̀ Ọlọ́run kó wá sọ̀túnmọ̀ Allah. Rárá, kò lọ bẹ́ẹ̀. Àwọn Chinese ń pe Ọlọ́run ní Shanti, wọ́n ń pè ní Shangdi. Ṣé wọ́n máa sọ pé Shangdi Allah? Wọ́n máa sọ pé Shanti Allah. Tó bá dọ́dọ̀ àwọn Croatia, wọ́n ń pe Ọlọ́run ní Bog. Tó bá dọ́dọ̀ àwọn Czech, wọ́n ń pè ní Bo. Tó bá dọ́dọ̀ àwọn Danish, wọ́n ń pè ní God. Tó bá dọ́dọ̀ àwọn tí wọ́n dé Dutch, God làwọn náà ń pè. Small letter God, God. Ọlọ́run lọ́dọ̀ tí wọ́n nu. Tó bá padà sọ́dọ̀ àwọn European Chinese, wọ́n sọ pé Dios. Tó bá wà lọ́dọ̀ àwọn Filipinos, wọ́n sọ pé Dios. Tó bá wà lọ́dọ̀ àwọn Finnish, Diu ni wọ́n pọ̀ lọ́hùn. Tó bá dọ́dọ̀ àwọn German, wọ́n sọ pé God. Tó bá lọ́dọ̀ àwọn Iran, wọ́n ní Kud. Kud lọ́lọ́hun lọ́dọ̀ àwọn Iran. Ọ̀ kí wọ́n pè ní Parfadinga. Parfadinga, Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ṣé yóò máa sọ pé Parfadinga Allah, àbí yóò máa sọ pé Kudu Allah?
tó bá wá padà sí Nàìjíríà lọ́dọ̀ tàwa ń bí, Ọlọ́run fi bá ti mọ orúkọ tọ́lọ́run ń jẹ́, ó fi mọ̀ wá nínú èdè kankan. Tó bá dọ́dọ̀ àwọn Yorùbá, àwa la ní Ọlọ́run. Àwọn kan tún máa lo Elédùmarè. Bẹ́ẹ̀ pé ìyíhun ìtìláàfù, èdè àìyedè ń bẹ lórí ẹ̀. Àmọ́ Ọlọ́run kò sí èdè àìyedè lórí ẹ̀. Tó bá sì wo Ọlọ́run yẹn náà, ó tún jọ gbólóhùn Lárúbáwá Ọlọ́run yẹn. Tó mọ̀ fi mọ̀ pé òun náà, ó jọ pé òun náà ni wọ́n pè Ọlọ́run, 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 Ọlọ́run. Èwa ni Ọlọ́run Allah, tẹ wá sọ Ọlọ́run yẹn di méjì níwáyé pé ìkan ò sí ìkan ló wà. Náà, tó bá dọ́dọ̀ àwọn Haúsá, àwọn ń pọ́lọ́ ní Ubangidi, ṣe káwọn ní Ubangidi Allah ni. Rárá, Ubangidi yẹn náà lédè wọn. Tó bá dọ́dọ̀ àwọn Ìgbò, àwọn ń pọ́lọ́ ní Ṣúkú, wọ́n sì ń pè ní Ṣínékè. Wọ́n sì lẹ́lòmíì tí wọ́n ń pè bẹ́ẹ̀. Tí wọ́n bá wá fẹ́ sọ̀rọ̀, wọ́n lè ní Ṣúkúdì. Di yẹn ti túmọ̀ sí nǹkan kan. Ṣúkú Emeka. Ó ní Ṣúkú kíní kan, ó lè jẹ́ pé Ọlọ́run dáre, Ọlọ́run bùn mí, Ọlọ́run ṣe kíní kan, wọ́n á máa fi mọ̀. Báwa náà sọ pé Abdullahi, Abdulrahman, Abdullatif, àwọn náà máa sọ pé Ṣúkúdì. Di yẹn ti ní túmọ̀ tiẹ̀ lọ́tọ̀. Wọ́n so mọ́ Ọlọ́run ni. Ṣúkú Emeka. So, Ṣúkú, Ọlọ́run ń jẹ́ Ṣúkú lọ́dọ̀ wọn, ó sì ń jẹ́ Ṣínékè. Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀, wọn àlẹ́lòmíì tí wọ́n ń pè bẹ́ẹ̀ kọjá ẹni tó dá ayé àti ọ̀run. Tó bá dọ́dọ̀ àwọn ará Ẹdó, àwọn ó sọ fún ẹ pé Òsánòbùà. Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀, Òsánòbùà lọ́dọ̀ tàwọn ará Ẹdó. Wọ́n á dẹ̀ tún máa lo Òsàmúdànṣe. Òsàmúdànṣe, wọ́n ń pọlọ́ bẹ́ẹ̀. Bákan náà, wọ́n ń pè ní Ọ̀sá Nàpámì. Nàpámì, orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ lọ́dọ̀ tí wọ́n nìyẹn. Bó dọ́dọ̀ àwọn Efik àtàwọn Ìbíbíò, wọ́n sọ fún ẹ pé Ọ̀sánòdázi, Àbásì, Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n. Bó lọ́dọ̀ àwọn Bírọ̀n, wọ́n sọ fún ẹ pé Dángúí lọ́lọ́run ọba ń jẹ́, lórúkọ tọ́lọ́run ń jẹ́ lọ́dọ̀ tí wọ́n. Bó lọ́dọ̀ àwọn Òròbò, wọ́n sọ fún ẹ pé Ọ̀gẹ̀nẹ̀. Wọ́n ń lo Okú, Òtóyọ̀, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó dọ́dọ̀ àwọn ìjọ, Ọlọ́run lọ́dọ̀ wọn, kìí ṣe pọ́lọ́run tí wọ́n, Ọlọ́run gbogbo ayé lọ́dọ̀ wọn ni wọ́n ń pè ní Tàmárà, Àyíbà. Wọ́n ń pè ní Tàmárà, wọ́n sì ń pè ní Àyíbà. So, bákan náà Fúlàní, àwọn ó sọ pé Gẹ̀nò, Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn. So, kọ́lọ́run kó dákun, kó ṣíjú àánú wò wá, kó ràn wá lọ́wọ́. Ìyẹn fi hàn yí pé ọba tó ṣe bẹ́ẹ̀, ó mọ ohun tó ń ṣe, kí ló fi ṣe bẹ́ẹ̀ náà ni àyà tá a mú wáyé pé wà mí ní àyà tìhí nínú àríṣe ìmọ̀ tọ́lọ́wọ́n bá dá sínú ayé yìí náà ni pé kọ́líkù sàmáwátì wal ardi, dídá sánmà àti lẹ́ẹ̀lẹ̀, wàktìláfù àlìsínẹ́tìkùn, àti bó ṣe fún yín lédè ọ̀tọ̀ọ̀tọ̀, wọ àlìwánìkùn, àti àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run inna fi dhalika, ṣorílẹ̀ ìta àmúwà ìlà àyátìn, àríṣẹ́ ìmọ̀ ni, àmì ni, lìkáómì lil alamin, fún gbogbo àgbáńlá ayé. Ìyẹn túmọ̀ sí pé ẹnìkan ò gbọdọ̀ pa àmì kan rẹ́ nínú àmì Ọlọ́run fún rẹ̀ wáyà ẹ̀. Ó sì rí pé nínú àyà mi, Ọlọ́run ọba fún rẹ̀ tó sọ́mbì kan, ó ní inna khalaqnakum, àwọn Ọlọ́run ládá yín, min dhakarin wa untha, ládá yín lákọ àtabo, wa ja'alnakum shu'uban wa qaba'ila, adáyín níran, adáyín lórílẹ̀-èdè oríṣiríṣi, nítorí kí n lè ta'arafu, kẹlẹ̀ mọ́ bára yín pa ìgbà èdè wo làwọn eléyìí tó ń sọ yìí, èdè wo làwọn eléyìí tí ń sọ yìí. Ẹ sì wá tara bẹ̀ mọ̀ pé inna akramakum indallahi atqakum, ẹni tó já sí pé ó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run jù nú yín, òun náà lẹni tó ṣe kí ni o, òun náà lẹni tó dá Ọlọ́run mọ̀. Ṣùkọ́lọ́n dákun kó ṣíjú àánú wò wá, kó jẹ́ káwa náà lè dá Ọlọ́run mọ̀, ká sì mẹ́ni tí ń jẹ́ Ọlọ́run. So Ọlọ́run kó kún wa lọ́wọ́, kó sì gbọ́rọ̀ wa sẹ́sọ̀, kó mọ́ dà wá láàmú. Islam ẹ̀sìn tó dáa ni, gbogbo ìran tó sì wà láyé ní Islam recognize. Ọlọ́run ò pa ìran kan rẹ́ fún kan, tó máa fi mọ̀ yí pé ọba mi yẹn ọba tó dáa ni, kì í ṣe ọba kan tí ò ní mọ tí ń ṣe tàbí tí ó ṣe é kù síbì kan. Rárá o, tọ́lọ́run ọba mi ò rí bẹ́ẹ̀ o. Ṣòkọ́lọ́run kó ṣíjú àánú wa.
in tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé bó o bá fẹ́ ka lárúbáwá Allahu ní lédè lárúbáwá ló máa fi kà ó ní máa sọ lárúbáwá nísìn kó wá ní qala Allahu subhanahu wa ta'ala kò wá máa ní qala Ọlọ́run subhanahu wa ta'ala ó lè sọ bẹ́ẹ̀ qala Allahu subhanahu wa ta'ala ló gbọ́dọ̀ lọ. Bó bá sì fẹ́ sọ Yorùbá sọ pé Ọlọ́run ọba sọ wípé kì í ṣe gbogbo orúkọ tí lárúbáwá ń pe Ọlọ́run náà ní Yorùbá náà ní tiwọn. Tó bá sọ pé Rabbul A'la ọba tọ́lá rẹ̀ ga jù to get me sin Al-A'la ó rí pé Ọlọ́run ọba níyẹn náà. So kò sí orúkọ kan tó fẹ́ mú wá tó ní bá lọ́dọ̀ wọn ká máa da àwọn èèyàn láàmú ká máa dà wọn pé Ọlọ́run kó àṣẹ ìfẹ́ sọ wọn ní Ọlọ́run Allah àbí kó máa sọ pé God Almighty Allah. God is God nínú èdè òyìnbó, Allah is Allah nínú èdè lárúbáwá, Ọlọ́run is Ọlọ́run nínú èdè Yorùbá. Kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ máa ní Ọlọ́run Allah rárá o. Ọlọ́run ń jẹ́ Ọlọ́run nínú èdè yẹn bí ìgbà tí èèyàn ń da àmì Ọlọ́run rú ni. Torí pé àyà tí mo sì mú wá yìí ìwọ fúnra ẹ̀ náà lọ́ọ́ kà Súrátù Rúùmù ló wà. So sì ń jẹ́ Quran 30 chapter 22 Ọlọ́run ní wa min ayati nínú àwọn àmì Ọlọ́run khaliqus samawati wal ardi náà ni dídá tó dá sánmà àti ilẹ̀ wa ikhtilafu alsinatikum tó fún yín lédè ọ̀tọ̀ọ̀tọ̀. Ó lè mọ́ bó bá ti ń fẹ́ máa sọ pé kò sọ gbọ́dọ̀ máa pọ̀ Ọlọ́run ní Ọlọ́run lédè Yorùbá Allah ní kó pé ó fẹ́ pa àmì kan nínú àmì Ọlọ́run ọba rẹ̀ nù. Tó bá ti ń sọ pé lóyìnbó tóyìnbó bá ń sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sọ pé God mọ́ àbí kó máa sọ pé God Almighty Allah. Ó fẹ́ pa àmì kan nínú àmì Ọlọ́run kan rẹ̀ nìyẹn kó wá já sí pé Allah 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 láàmà gbọ́n bí Ubangidi Allah kíní kan Allah rárá o. Ọlọ́run àyà Kùránì yìí ni ó jẹ́ kájọ wò. Sọ pé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. Ẹnìkan bí mí léèrè wípé kí ni wọ́n ń pè ní Ghana bóyá ara Ghana ni. Èyí tó sì yẹ kó sọ fún wa ní tí wọ́n ń pọ̀ Ọlọ́run nínú èdè Ghana ni pé Odammakoma. Èmi lè má rí pé dáadáa bọ́n tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni creator adẹ́dá. Kò sí ìran kan láyé Ọlọ́run ló sì fún wọn lédè yẹn òun ló sì nù wọ́n pé ń bá ilẹ̀ máa pè mí. Léyìí tó ń túmọ̀ sí pé bí mùsùlùmí bá ń kírun tó bá wà lórí ìforíkanlẹ̀ kẹ́yìn tí wọ́n ti máa ṣàdúà ó lè fi Yorùbá èdè rẹ̀ sọ̀rọ̀ torí èdè tí Ọlọ́run fún nìyẹn tó lè fi ṣàlàyé ara rẹ̀ púpọ̀ jù. Mi rò pé o gbọ́ ní last sujud tí wọ́n máa ṣàdúà yẹn sọ pé òun ò mọ rábàná àtìná fídùnìyà àṣánàtà ó sì fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ó lè sọ èdè rẹ̀ ń bẹ̀ kó fi bọ́ba rẹ̀ sọ̀rọ̀. Bàbá kan bẹ lẹ́pẹ́ Ọlọ́run bá wa kẹ́ wọn ti lọ. Wọ́n nígbà táwọn dé Mọ́kà tí gbogbo èèyàn ń ṣàdúrà àwọn ò sì mọ nǹkan táwọn lè wí. Lòun náà bá ní Ọlọ́run gbọ́ Jẹ̀bú lòun bá bẹ̀rẹ̀ sí ní sọ Jẹ̀bú. Ọlọ́run tó bá dẹ́pẹ́ lónìí ló ń béèrè ilé Ọlọ́run gbọ́ Jẹ̀bú. Mẹ́kà ló ti fẹ́ Jẹ̀bú ṣàdúrà ní Káàbà làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé ní Ọlọ́run gbọ́ Jẹ̀bú. Ọlọ́run gbọ́ Jẹ̀bú yẹn ló sì jẹ́ títí tó fi jáde láyé. Léyìí tó ń túmọ̀ sí pé àwa mùsùlùmí ẹ jẹ́ á dúró lórí àlà Ọlọ́run ẹ má jẹ́ á máa kọjá ẹ má jẹ́ á ya aláṣejù ká máa ní Ọlọ́run Allah. Ṣé Ọlọ́run ti Yorùbá yẹn ṣé kìí sọ Ọlọ́run ni táàfin máa ní Ọlọ́run Allah là ń wí o. Ẹ̀yin náà máa gbọ́ Ọlọ́run Allah là ń wí o kìí ṣe Ọlọ́run mi o. Ọlọ́run tí àwa náà ń sọ pé Ọlọ́run yẹn ẹni tó dá sánmà àtayé ni Yorùbá ń pè ní Ọlọ́run o. Ẹni tó ní ayé àti ọ̀run lọ́lọ́run ń jẹ́ o. Ìyẹn fi hàn yí pé a gbọ́dọ̀ mọ̀ àwọn ara wa ká má máa kọjá àlà ká sì má máa tako tó bá tuntun létí wa bóyá agbọ́tẹ́ nìkan sọ kinní kan àbí kinní kan gbajú. Ìntà kan fẹ́ ṣe ni pé ká dá àwùjọ rú kó tún máa jọ pé èwo lọ́lọ́run Allah yàgbé lápẹẹrẹ nísìn Ọlọ́run Allah Ọlọ́run èwo lọ́lọ́run èwo ni Allah. Ibo Ọlọ́run náà ni Ọlọ́run Allah náà Ọlọ́run. Tẹ́ ẹ bá ń ṣèdè Lárúbáwá yóò máa jẹ́ Allahu ńbẹ bí ẹ bá ń ṣèdè Yorùbá yóò máa jẹ́ Ọlọ́run ńbẹ kì í ṣe Ọlọ́run Allah lédè Yorùbá yẹn. Torí pé o ti ń pa nǹkan méjì pọ̀ bí wàá pé Ọlọ́run tó ń sọ yẹn Allah ṣe Ọlọ́run kan náà tún wà tó ń pè ní Ọlọ́run ni tó fẹ́ bọ Ọlọ́run tí mò ń wí Allah ní o ignorance ni
ignorance of highest order ni kó a máa ní ọlọ́run Allah. So kọ́lọ́run kó dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Ìtafẹ́ mọ̀ ń bẹ̀ ni pé ọlọ́run ló fún kó wálé dè tí ó máa fi sọ̀rọ̀ tí ó sì máa fi pọ̀ lọ́hùn. Wọ́n sì fi nǹkan wọn ń pe ọlọ́run ń jẹ́ wọn. Kò sí ìran kan láyé tọ́lọ́run kì í jẹ́. Kódà lọ́wọ́ àwọn ìlú tí wọ́n gbé ẹ̀sìn sórí, àdúrà wọn fẹ́ gbà ju tàwọn tí wọ́n gbẹ̀sìn sórí lọ nínú ayé tàwa yìí. Torí pé Rahmanu Rahimu lọ́lọ́run. So kọ́lọ́run kó dákun kó ṣíjú àánú wa kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ bí akila ilaha illallah Muhammad Rasulullah. Ibi náà ni a fi àdàgbà ètò náà láàfin rọ̀ sí kólú ọlọ́run dákun kó má ṣe láṣe mọ́ kó sì má ṣe láwí mọ́ lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run dákun oníkálukú wa kọ́lọ́run gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dúró tì wá lórí iṣẹ́ ọlọ́run iṣẹ́ Islam ọlọ́run ò ní fi yín lẹ̀ kò sì ní dójú tì yín. Gbogbo ẹ̀yin tọ́lọ̀ ní kẹ́ ẹ máa gbọ́ wáyé ọ̀rọ̀ yín ò ní dàrú làákàyè yín ò ní dàrú. Gbogbo ẹni tí ò tí ì gbọ́ wáyé ọlọ́run padà fún wọn lẹ́mìí kan gbọ́ wáyé. Torí táwọn àwọn èèyàn sọ Islam di ọ̀rọ̀ gúrùpù ni àbọ̀rọ̀ lẹ́tọ̀. Ẹ máa wo mùsíbà tó ń ṣẹlẹ̀. Àwọn àfà ńláńlá wọ́n lọ síbi tí wọ́n ti lọ kẹ́dùn ẹni tó kú wọ́n sì tún ń sọ̀rọ̀ ọ̀tẹ̀ ń bẹ̀. Tòun ti bẹ́ẹ̀ náà tá a máa tọrọ ni pé ọlọ́run kó bá wa yáfi kó wa kó sì jọ kọ́ gbogbo wa máa ń ṣe. Torí pé èyí á gbọ́dọ̀ bàbá yìí dọ́dọ̀ ọlọ́run. Torí pé Islam nǹkan ọ̀rọ̀ yẹn kàn máa sábà dùn lẹ́nu wa ni. Ọ̀rọ̀ yẹn ń dùn lẹ́nu wa ni a lọ sìnkú. Kódà báwọn kẹ́mi òkú ni ti gùn tó òkú ẹ wá wò ẹ wò. Kódà àwọn tí wọ́n jọ́mọ òkú gan wọ́n ìṣesí wọn ò jọ ẹni tí wọ́n pàdánù ẹ̀mí. Ẹ wo nǹkan rán. Ẹ wo àwọn tí wọ́n ń lọ ọbẹ̀ lọ kẹ́dùn nǹkan ẹ̀mí ìná rán. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run dákun ṣàforíjì fún gbogbo wa o. Kìí ṣe pé ọlọ́run ra mi ò sọ eléyìí láti fi kan ẹnì kankan lábùkù kọjá àkíyèsí fún gbogbo wa mùsùlùmí torí ẹni tí ó jìn síbẹ̀ ó múra. Wallahi àti wá sọ òkú di ṣóò. Kánkàn mọ̀ pé lágbájá wa tàmẹ̀dú wa làkàṣègbè wa àwa lọ́ọ́ ṣe ní tó lè mú ládá bẹ́ẹ̀ ni yẹn dáadáa. Àwa ń ṣe nǹkan tẹ́gbọ́n wa ní wọ́n wá bí òkú wọ́n wá ń sọ ọ́ di sẹ́mínà ọ̀tẹ̀ sẹ́mínà àbòsí àwọn ọ̀rọ̀ tí ò dáa. Ọlọ́run gbogbo wa la kù síbi kan o Ọlọ́run tún wa ṣe ń bẹ̀ o. Àmẹ́lẹ́ yìí tá à ń rí yìí kò pọ́n wa lé lára ẹ̀sìn tá à ń ṣe. Báwọn tí wọn mẹ̀sìn bá wọn pa ṣe àwọn ẹ̀rá bíi bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ pé wọ́n pọ́n òkú lé wọ́n rẹ̀spẹ́tì òkú wọ́n máa ń bọ̀wọ̀ fún òkú ọ̀wọ̀ wo ni wọ́n wá bọ̀wọ̀ fún. Àbámọ̀ ń tà ń pè nìkan lọ báyàn kẹ́dùn ni ẹni tí wọ́n ń lọ bá kẹ́dùn ẹ wò ṣe sí tiẹ̀ náà nǹkan jákujàku jálajàla bí ìgbà tí ikú ẹni tó lọ yẹn ò dùn yàn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwa náà tá a tún wá ń lọ ìta bá lọ́dọ̀ àwọn tó lòkú làwa náà ń ṣe. Ọlọ́run dákun tún gbogbo wa ṣe o kó foríjì wa o. Kò sẹ́nìkan tí ó jìn síbẹ̀ o. Ẹ lọ wo ibi tí wọ́n ti máa ń sìnkú gbogbo wa láti fẹ́ẹ̀lì ń bẹ̀. Gbogbo wa láti fẹ́ẹ̀lì ń bẹ̀ ojú ayé là máa ń ṣe. Ẹjọ́ tí ò nítumọ̀ la máa rò ọ̀rọ̀ tí ò nítumọ̀ la máa sọ. Ọlọ́run dákun ṣàforíjì fún oníkálukú wa o kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó ṣàánú fún wa lọ́la la ilaha illallah. Gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ àti gbogbo ẹni tó tún ń lọ lálẹ́ yìí náà Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́ o àtàwọn tí wọ́n lọ yìí náà Ọlọ́run bá wa kẹ́ wọn kó bá wa ṣíjú àánú wọn kó ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah bí akiya awwalal awwalina wa ya akhiral akhirina ya dhal quwwatil matin ya rahimal masakin wa ya arhamar rahimin wala hawla wala quwwata illa billah. Bàbá wa mudir markaz Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún àtọ́n fásitì kò yí sọ fẹ́yìn ọmọ ìyá wa ẹ dákun torí tọ́lọ́run tánà sallam ẹ bá wa ran ètò wa yìí lọ́wọ́ ó ní ìdí ìrànlọ́wọ́ tó pọ̀ gan. Ṣe rí àìlè tọrọ bára Ọlọ́run ò ní kí n máa ṣe. Ṣe ní ìsìn lápèjúwe tí n bá ń sọ lórí program ní ìsìn pé àti ní kámẹ́rà ẹlòmíràn máa wò pé ṣebí kámẹ́rà kan gbà kan ṣebí wọ́n ti ra kámẹ́rà ṣebí wọ́n ṣe kinní kan o kò nílè yìí ẹ wo tí mo gbé dání. Kámẹ́rà yìí tí Ọlọ́run ní ká gẹ́ẹ̀tì gbà yẹn tán bá wa gẹ́ẹ̀tì wa láti lóyìnbó wallahi kò ní wúlò tó lè ṣe fún wa nínú program tó jẹ́ live torí pé kò lè stream. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ kò lè stream kó kàn rìkọ́ọ̀dù níta lásán ni
òun ṣẹ̀ṣẹ̀ wá yọ memory card sínú ṣẹ́tìrì kò lè stream òun lélẹ̀ but tẹ́lómi bá tún gbọ́ pé wọ́n tún sọ̀rọ̀ kámẹ́rà yóò tún máa gbé ẹni tó lọ́n tiẹ̀ tún wá lòun sábàbí gan òun gan tún máa ro oríṣiríṣi gbá àwọn ẹni òní ẹ rí pé mi ò mẹ́nu bà rárá torí pé lómi ò ní gbọ́ yé òun lélẹ̀ bó ṣe wà nínú parí yẹn náà ni kò ṣàǹfààní fún iṣẹ́ wa òun lẹ́jọ́ ń wò yìí ni òun ni torí pé kò lè stream live program kọjá pé bóyá kẹ́ ẹ lọ program níbì kan kẹ́ ẹ lọ fi rìkọ́ọ̀dù ńbẹ̀ kò ní stream tẹ́ bá dẹ̀ rìkọ́ọ̀dù kẹ́ ẹ wá yọ memory card kẹ́ ẹ padà wá yọ sínú system kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dáńlódù ẹ̀ sórí ẹ̀ kẹ́ ẹ tún yọ padà sínú ẹ̀ ẹ̀ dìlítẹ̀ ló pé memory ẹ̀ gan tó kéré òun lẹ̀ ń wò yìí ṣe pé tí ẹ̀ bá tó wá ń sọ̀rọ̀ ń ṣe pé tí ìní ẹlòmíà tó ń pa àwọn àfáà social media yìí pàápàá ojú tẹ́lómi wò ni mi ò mẹ́nu bà á rárá láfi rọra manage bá ti manage àìmọye àwọn bùkátà míì ló wá pọ̀ ńbẹ̀ bùkátà ilé ẹ̀kọ́ ńbẹ̀ tó jẹ́ ti ilé kéwú bùkátà mọ́ṣáláṣí ńbẹ̀ tá a kàn ń fúnra wa rún mọ́ tá à ń rún mọ́ àwọn tọ́lọ́run sílẹ̀ nìkan jẹ́rìí sí náà wà lórí ètò yìí so ohun tó ní kálukú bá ní láti fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run dákun yóò bá wa rìn yín náà lọ́wọ́ yóò sì bá wa ṣe dáadáa fún yín la ilaha illallah bó wá ń fàsìkò yìí ṣàdúrà fẹ́yìn ọmọ ìyá wa nú ẹ̀sìn látòrí àfáwà Ishaq ọlọ́run adaba ọlọ́run bá mi ṣe dáadáa fún yín Ahmed fún iṣọ́ ọ̀rọ̀ yín ò ní dàrú àfáwà adékíọ̀ kọ́lá kẹ́hìndé ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín àfáwà ọlátúnjí Ahmed àyìnà adésànyà ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ọ̀nàwálé jẹ̀líl ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ogunlákin jẹ̀mí kamil ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àfáwà jamiu labeka di Christ ọlọ́run bá wa ṣe dáadáa fún má jẹ́ kọ́wọ́ ọ̀tá ó tẹ̀ ìmáàmù wa ṣàwó alhaj ọmọtẹ́jì ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o Sheikh Ahmed Abdulhamid khalifa baba dáadáa ọlọ́run bá wa ṣíjú àánú wò yín alimi moyidin ọlọ́run bá mi ṣe dáadáa fún yín akeem animashaun ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú bákan náà àfáwà Larry ay ọlọ́run bá mi ṣíjú àánú wò yín awódẹ́rù Idris ọlọ́run bá mi ṣe dáadáa Isif Adébọ̀wálé ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú bákan náà àfọwà Muhammad Yunus ọlọ́yinka ọlọ́mbà gbàdúrà yín kó bá gbọ́ yín sẹ́sọ bákan náà Adémúyìwá Owólabí ọlọ́mbà wa ṣàánú yín àfọwà Aṣọ́lámi ọ̀rọ̀ yín ò ní dàrú ní tẹ̀ǹfẹ́ ọlọ́run ọba mímọ́ ọlọ́run bá mi ṣe fún yín Awódẹ́rù Idris ọlọ́mbà gbọ́rọ̀ yín sẹ́sọ Abdulateef Ọláníyàn ọ̀rọ̀ yín náà ní dàrú Rasheed Ọláìtàn Adémúyìwá Owólabí ọlọ́mbà gbọ́rọ̀ yín sẹ́sọ Àyìnà Adésànyà bákan náà Royal Khalifa ọlọ́run ní dọ̀rọ̀ yín rú bákan náà Sheikh Ibrahim Ridwanullah Abọlọ́rẹ́ ọlọ́mbà mi ṣíjú àánú wò yín la ilaha illallah Olúọmọ Sulesh ọlọ́mbà mi ṣíjú àánú wò yín Prince Aláwọ̀ Abdulhakeem ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé bákan náà àfàwọ̀ Ọlábọ̀dé Abdulhafiz ọlọ́mbà mi ṣíjú àánú wò yín Akeem Animashaun Alwajud ọlọ́ngbẹ́bẹ̀ ọlọ́mbà gbẹ́bẹ̀ yín kó sì gbọ́tà wá náà bákan náà Ibrakaf Gbọ́láhàn ọlọ́mbà mi ṣíjú àánú wò yín o má jẹ́ kọ́rọ̀ wá dàrú bákan náà àfàwọ̀ Ayub ọlọ́mbà mi ṣíjú àánú wò yín ààrẹ Ọmọwálé ọlọ́mọ jẹ́ kọ́rọ̀ yín dàrú bá wa gbàdúrà yín Abdulhawal Abdulqadir ọlọ́mọ mi ṣe dáadáa fún yín kó sì bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah Adébáyọ̀ Suleiman ọlọ́mọ mi ṣíjú àánú wò yín o la ilaha illallah gbogbo wa náà tá a bá wa àfáwà Isa Suleiman àfáwà Ọlábọ̀dé Abdulhafiz bá wa gbàdúrà tí yín náà ọlọ́mọ tí kó wá ń fẹ́ ọmọ tó ní kálukú ń béèrè ọlọ́mọ wa ṣe fún àfáwà Tijani Niyas ọlọ́mọ jẹ́ kọ́rọ̀ yín dàrú ọlọ́run dákun má jẹ́ kójú ó tì yín má jẹ́ kójú ó tì wá náà má jẹ́ kẹ́nìkan kan ó tẹ́nu wa ọlọ́run dákun má jẹ́ àpòfo má jẹ́ àròfo má sì jẹ́ agúnlẹ̀ sí ibùté òfo gbogbo àwọn tó wà nù àárẹ̀ lọ́wọ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfọwọ́ Abdulgani Abdulmajid ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah gbogbo àwọn tọ́lọ́wọ̀n àfọwọ́ ambassador Kúnlé Adébólú bá mi ṣíjú àánú wò yín bákan náà Tajudeen Pàkòyí ọlọ́run bá mi ṣe dáadáa fún yín la ilaha illallah àwa náà ṣíjú àánú wò wá kó gbọ́rọ̀ tiwa náà sẹ́sọ̀ má fa rẹ̀ dá wa jókòó má sì fi dá wa lágara àláfíà ara tó pé ọlọ́run kò ṣe fún wa bákan náà fáwọn Kabir Dàmẹ́lá ọlọ́run bá mi ṣíjú àánú wò yín la ilaha illallah kó gbàdúrà ní kálukú wa àwọn tí wọ́n ń wá ọmọ ọlọ́run bá wa fún ọlọ́mọ àlùbáríkà àwọn tí wà ní oyún ọlọ́run bá wa sọ wọ́n ní rọrùn àwọn tí wọ́n ń rọbí lọ́wọ́ ọlọ́run jẹ́ ó bọ́ sí ọmọjọ ní wọn lára àfáwà Yẹmí Olúyẹmí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Yẹmí méjèèjì ọlọ́run dákun jẹ́ ó yọ yẹ oko wa kó yẹ wá dọjọ́ alẹ́ bákan náà Ọmọlábí Ibrahim ọlọ́run kó ṣàánú ẹ̀yin náà kó sì ṣàánú èmi náà kó gbọ́rọ̀ tèmi náà sẹ́sọ̀ lọ́la agbára ọlọ́run àdìjẹ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà ní diaspora tí wọ́n ń wáwé gbèlú ọlọ́run bá wa yàǹda rẹ̀ fún wọn bákan náà àfáwà Adébáyọ̀ Suleiman ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o má dojú tì yín o má dojú tì yín o àfáwà Àdìsá Innocent ọlọ́run má jẹ́ ó bàjẹ́ bá mi ṣe dáadáa fún yín Ọlásùnkànmí Yusuf
ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú. Bákan náà Mariam Hans ọlọ́run bá mi ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah. Má dojú tẹ́ni kankan wa, ọlọ́run máa ń tà ń fẹ́, ó máa ń tà ń béèrè, ọlọ́run jó tẹ̀ wá lọ́wọ́. Gbogbo ohun tí ń dùn wá lẹ́mìí, tí ń bà wá lọ́kàn jẹ́, ọlọ́run bá wa sọ ọ́ dìdùnnú fún wa lọ́la la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n ń sáré kó lè da, ọlọ́run jó dáa fún wọn. Wàhálà wa ọlọ́run má jẹ́ ó já sásán. Gbogbo orí tọ́lọ́run ṣe fún ní kálukú wa, ọlọ́run má sọ ọ́ di ìbànújẹ́ fún wa. Bákan náà Ajá Ayọ̀túndé Olóyè, ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Bàbá mi Adégbìtẹ́ nílùú Òṣogbo, ọlọ́run bá mi ṣíjú àánú yín. Àfáwà Adékùnláyà Kọ́lá Kẹ́hìndé, ọlọ́run bá mi gbàdúrà yín, kó bá mi gbọ́rọ̀ tiyín náà sẹ́sọ. Bàbá wa Ẹnjíníà Odúọlá, ọlọ́run má gbàgbé yín, ọlọ́run má gbàgbé yín, má ṣe dá yín dára yín, má ṣe dá yín dúró, má dá yín jókòó sójú kan. Bàbá wa Almaruf Gbọ́lágadé, ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà. Abdulhakeem Muradiyo Ibrahim Bádéjọ, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́la la ilaha illallah. Àfáwà Taofik Kọ́lápọ̀, ọlọ́run bá gbé yín sókè, ní tẹ́ ń fẹ́ ọlọ́run bá yín fẹ́, èyí tẹ́ ẹ fẹ́ láburú ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. Bákan náà Sa'idu Kakawa Jamal Abubakar, ọlọ́run bá mi ṣíjú àánú wò kó wa wa. Bákan náà Haji Roshulu Oníbùdó, bá mi ṣe dáadáa fún yín. Alhaj Akala Fatai, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Imam Fatai Zakaria, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín náà lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Gbogbo ẹni tọ́lọ́run bá ní kí n má láǹfààní àti dárúkọ rẹ̀, ọlọ́run mọ̀ yín, ó mọ̀ ń tẹ́ ń fẹ́, ó mọ̀ ń tẹ́ ń béèrè. Haji Awesu Miftah, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Haji Basira Awesu, bá mi ṣíjú àánú wò yín náà. Haji Basira rẹ̀ mílẹ̀kùn, ọlọ́run má jẹ́ ó dàrú o. Bákan náà Haji Aramide Kerim, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Bákan náà Haji mi Rahma Abikerimi, ọlọ́run bá mi ṣíjú àánú wò yín náà, kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ. Bákan náà àfáwà Abdulrasaq Abdulsalam, bákan náà àfáwà bàbá wa Uthman, ọlọ́run bá mi ṣe dáadáa fún yín, kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ. Bákan náà Dr. Nasir, ọlọ́run bá mi ṣíjú àánú wò. Ọláàrẹ, ọlọ́run bá gbọ́rọ̀ tiwọn náà sẹ́sọ o lọ́la la ilaha illallah Muhammad Rasulullah. Gbogbo wa tá a bá wa ṣe ètò yìí, àtàwa tá a wò, àwa tá a ti like, àtàwa tá a ti love, àtẹni tí ò tẹ́ lọ́rùn látara yìí pé ń tà ń sọ òye, ọlọ́run bá wa ṣíjú àánú wò, kó fún wa náà lágbọ́yé tó pé, kó ṣe dáadáa fún wa. Ká lọ mọ̀ yìí pé ọlọ́run èdè lárúbáwá ọlọ́run fáwọn lárúbáwá, èdè yorùbá ọlọ́run fún yorùbá. Tá a bá ń kírun àti mọ̀ pé lárúbáwá la máa kà mẹ́ẹ̀, ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, ó mọ̀ ṣe bẹ́ẹ̀ fún ànábì nítorí tànábì ni. Bákan náà àfáwà Suleiman Isfu, ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà o, kó bá gbọ́rọ̀ yín náà sẹ́sọ o. Àmọ́ tá a bá ń sọ èdè yorùbá, máa ń sọ pé ọlọ́run Allah ẹ̀rọ ni, ọlọ́run ń jọ ọlọ́run nínú èdè yorùbá, èdè yẹn ò lábùkù lára, ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. Tó bá sì ń sọ lárúbáwá, Allahu ló ń sọ yẹn. Tó bá fẹ́ sọ òyìnbó, God is God, kò ní the God Almighty Allah kàtìkàtì ni, kò máa ní ọlọ́run Allah kàntàkàntàn ni. Ọlọ́run jẹ́ ọlọ́run nínú èdè yorùbá. Sọ̀kọ́lọ́run kó ṣe dáadáa fún wa, kó gbọ́rọ̀ wá sẹ́sọ. Èyí tá a wí lónìí, mọ̀ ṣe láwìí mọ́. Àfọwọ́ Abdulrahman Olúwadámiláre Bello, ọlọ́run dákun má dojú tì yín, má dojú tà wá náà. Gbogbo ẹni tọ́lọ́run kádàrá kọ yín, ọlọ́run mọ̀ yín o, ọlọ́run mọ̀ yín o, ó máa ń tẹ́ ń fẹ́, ó máa ń tẹ́ ń béèrè, ọlọ́run bá àjò tẹ̀yìn lọ́wọ́, ọlọ́run bá wà ṣe fún yín. Bí a kí ya awwalal awwalina wa ya akhiral akhirin, ya dhal quwwatil matin, ya rahimal masakin, wa ya arhamar rahimin. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ولن داكم مشلي لا شيء مفونيك القوة لا إله إلا الله محمد رسول الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Kódà bí mo bá bẹ̀rẹ̀ ru àwọn ọmọ irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mọ́ mi. Ádámà, Ádámà, àlìlórí. Ádámà, Ádámà, àlìlórí. Ohun tó wà lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wù ẹ̀ ó pé tọ́kì ṣáló fẹ́ bí. Ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí. Ọmọ tó máa gbogbo sí lámú mi ga ni. Ádámà, Ádámà, àlìlórí. Ádámà, Ádámà, àlìlórí. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wí fáráyé. Wọ́n sì kà wọ́n tírà ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dóòláwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yà lọ́wọ́ rí irú ẹ̀ kó ṣe ilé ní. Ádámà, Ádámà, àlìlórí. Ádámà, Ádámà, àlìlórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́. Oníye ọdún kan lò